أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم dúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run àlékún ìkẹ́ Ọlọ́run àti àlékún ìgẹ̀ kó bá aláyé lọ́run ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn sàhábà nábì Ọlọ́run bá wa kẹ́ ẹnì kọ̀ọ̀kan wọn gbogbo àwọn olórí wa láti rí àfáàgbà Sheikh Alimi Ọlọ́run bá wa kẹ́ wọn Maulana Alamatu Sudani Sheikh Adam Abdallah Ilori Babalagege Ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́ fún wọn sí àtàwọn àfá wọn àtàwọn òbí wọn méjèèjì bàbá wa Lájí àgbà bàbá wa ní àgbàjì àtàwọn tànábẹ̀ Ọlọ́run bá wa dó tẹnìkọ̀ọ̀kan wọn àlùfáà wa gbà fún gbogbo South West Nigeria Africa generally lónìí Maulana Muhammad Habibullah Adam Abdallah Ilori Babalagege Ọlọ́run bá wa ṣàlékún àdó ti bá wa ṣàlékún àlàáfíà ara àti ẹ̀mí gígùn fún wọn sí ọlá ànábì wa Muhammad ìkàlẹ̀ gbogbo àwọn jàmáà tí àwọn òwà jákèjádò àgbáńlá ayé akíra wa pé a kú ìsinmi lónìí èyí tí a wá síwájú Maulana Fadilatu Sheikh Alhaji Abdul Wasi' Salman Waliyullah Atayese Jakbel Asadul Waizin ọmọ Babalagege tá wá síwájú wọn fún ní ìrọ̀lẹ́ yìí òun ni wípé lérí ọ̀rọ̀ tí ń lọ tí ń jà rìnrìn tí ó jáde láti inú ọgbà ńlá ọgbà àlùbáríkà ni tí wọ́n ń lọ tí ń bọ̀ sí ọ̀dọ̀ Maulana Al-Alim Ar-Rabbani Sheikh Daud Abdul Majid Al-Fanla ọ̀rọ̀ yìí akramakumullah nígbà tí a ń bẹ ní Al-Ilori Day ní ànánú ọgbà ní Ọlọ́run ní kí ọ̀rọ̀ yìí wáyé àmọ́ nínú kádàrá Ọlọ́run ò ní láǹfààní àti tọ́tí ẹ̀ hayakumullah òun ló yẹ kí a láǹfààní àti wá síwájú yín lónìí láti béèrè àwọn ìbéèrè kan sí kejì lérí ẹ̀ wípé bàbá ọ̀rọ̀ yìí ń lọ ó ti wá fẹ́ láwọn dẹ̀khil nínú àwọn àsáwò oríṣiríṣiríṣiríṣi láti rí lérí ọ̀rọ̀ yìí hayakumullah kí ni ojú tẹ́ fi wo ọ̀rọ̀ yìí àti pé kí lọ́nà àbáyọ kí n solution tá a fi rí ọ̀rọ̀ yìí kọ́dù tí ò fi ní get out of hand hayakumullahu wa adamallahu dawlatakum akramakumullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عليكم ìyọ́nú Ọlọ́run àtàánú rẹ̀ àtàforíjìn rẹ̀ kó bá bá Sheikh Adam radiyallahu ta'ala anhu àti gbogbo àwọn àfáà tí wọ́n jọ lògbà hayyakumullah bàbá wa mudirul markaz adamallahu hayatahu wa àwọn dawlatahu ni Sheikh Adam ti wà lónìí hayyakumullah Ọlọ́run má sábà ṣàlékún ṣọ́ àtàbò rẹ̀ fún wa àmín àtàlékún ìjẹjà ọ̀tá allahumma àmín Ọlọ́run má sábà wá ṣe fún bàbá wa àmín ọlá Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam ọlá sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn àwánún wa ansọ́rùn hayyakumullah gbogbo àwọn olùrànlọ́wọ́ àwọn tí ń ràn wọ́n lọ́wọ́ nínú àwọn àfà akramakumullah ansọ́r àwọn tí ń ràn wọ́n lọ́wọ́ nínú àwọn alásìkí akramakumullah ìran méjèèjì yìí àti gbogbo àwa tí a ní nǹkan kan tá a fi ń ràn wọ́n lọ́wọ́ a máa ń fi àdúà ọgbọ́ akramakumullah a fi ń ran Babalagege lọ́wọ́ gbogbo wa náà ni kọ́lọ́run wọlá Ànábì Muhammad kó wọlá Sheikh Adam sallallahu alayhi wa sallam kọ́lọ́run ó jẹ́ kí kárí ẹ̀san iṣẹ́ tá à ń ṣe gbà àmín níyìn ayé àtijọ́ ń gbé dàlkìyàmà àmín gbogbo ọmọ mọ́ríkàsì pátá ní gbogbo àyè tí wọ́n jẹ́ àlùbáràrà tí wọ́n jọ máa rí bàbá wa Maulana Sheikh Adam Yahya adamallahu hayatahu wọ́n pín ọmọ mọ́ríkàsì sí mẹ́ta bẹ́ẹ̀ sà àwọn kan mọ́ríkàsì yún ọmọ mọ́ríkàsì làwọn náà wọ́n wọlé kéwú wọ́n kéwú mọ́ríkàsì wọ́n sì jáde ńbẹ̀ masha Allah àwọn yìí wọn ò ní nǹkan kan tí wọ́n fẹ́ sáfù Sheikh Adam bẹ́ẹ̀ kò tí yé báwọn àwọn kan lè kéwú ńbẹ̀ wọ́n sì jáde kú ńbẹ̀ hayyakumullah kò tí yé báwọn wọ́n gba abẹ̀ kọjá nù Allahu akbar àwọn kan Adami yún Sheikh Adam ni wọ́n mọ̀ láàfáà wọn òtílẹ́yìn Sheikh Adam wọn ò gbà pé nìkan kan tó ń bẹ mọ́ la ilaha illallah àwa kan Habibi yún masha àwa gbà wípé bàbá wa mudiru tòní bàbá wa Habibullah Adam Abdullah Al-Ilori hafidhahullahu ta'ala wa nasara huwa Sheikh Adam àwọn náà ni Sheikh Adam hayyakumullah òun ló jẹ́ àmà yìí kí Maulana Sheikh Adam òkú alhamdulillah ọgbọ́ hayyakumullah sà inú ẹni tó wá gbarú nǹkan yìí àkídà wípé
Sheikh Adamu tàná òun ni bàbá Lágége tòní nínú ẹni ọgbà nínú ẹni bàbá Sheikh Daud Alfanla adamallahu hayatahu wa dawlatahu. nínú ẹni ọgbà ni wọ́n wà. ókè ọ̀rọ̀ tó wá ṣẹlẹ̀ lánàá bẹ́ẹ̀ni sà. tí àwa náà agbọ́dọ̀ sọ ń bẹ̀ akramakumullah sà. ó ti yé báwọn wa ma alimna illa bima shahidina hayyakumullah. Àbí? Tá, là ń sọ. wa ma kunna lil ghaibi àbí alimin ṣe lil ghaibi ni àbí anil ghaib lil ghaibi alimin àmọ́ kọ̀kọ̀ àmọ́ dédé ń taari lánàá akramakumullah sà. níbi Al-Ilori dé tí àlùfáà wa yasalunaka ṣe adamallahu hayatahu. kò sí ẹni tó lè sọ pé òun mọ sábàbù wùrúdù ntọ́sẹ̀lẹ̀ jalla jalaluhu. nínú gbogbo àwa tá ń bẹ ń jòkó láwa tá jára àfa tá ń jọmọ kéwú nínú ọgbà náà masha Allah. torí gbogbo àwọn nínú ọgbà àwọn lọmọ kéwú lánàá ni lógo Ọlọ́run. kò tí yé báwọn. so àlùfáà wa àgbà apá tíra adamallahu hayatahu. tí wọ́n jẹ́ PA fún bàbá wa Mudirul Markaz habibullah. náà ìgbà tí wọ́n gba microphone láti wípé kún ó ṣe àdúà fún àfáàwà Ìyá Sattar tí wọ́n ṣe wá sí inú àdúà àfáà Ìyá Sattar tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe inú ẹ̀ ni wọ́n ti wọnú ọ̀rọ̀ yìí. masha Allah. ó ti yé akramakumullah. ìwà wọnú ọ̀rọ̀ náà ń strange sí gbogbo àwa tí à ń bẹ ń jòkó ó ti a tètè mọ ibi tí wọ́n ń bá ọ̀rọ̀ lọ àti bó lọ̀rọ̀ ń lọ. akramakumullah. àmọ́ gbà tó dá ògúdà kan nínú ọ̀rọ̀ nínú àwọn àkàwé láti mọ̀ wípé ibi tí ọ̀rọ̀ ti ń lọ rí. ok now alfa wa afa al-Khalili afa Ibrahim al-Khalili onímọ̀ jẹ̀sìn habibullah. àwọn náà ń bẹ̀ kò sí àwọn àjọ jòkó gan-an níbi tí ó ní ẹ̀ṣẹ̀ ra wọn ni. náà àmọ́ tó wá dùn mọ́ mi ń bẹ̀ púpọ̀ òun ni pé nígbà tó yá kò sí ẹni tí wọ́n máa sọ ọ̀rọ̀ sí tí wọ́n máa sọ ọ̀rọ̀ tó jẹ́ pé òun ló ní ọ̀rọ̀ tí ó sì wà ń kalẹ̀ tára rẹ̀ ò ní máa bù má sọ. hayyakumullah. àmì èyí tí wọ́n wá dúpẹ́ sí ni pé ìgbà tí Alfa Khalili wá kú ń bẹ̀ adamallahu hayatahu. tó gbà yọ̀ǹda nígbà tí ó délé tí ó jáde padà láti sọ ọ̀rọ̀ lérí ẹni tí ń ṣẹlẹ̀ yìí èyí ń ló jẹ́ kí ọ̀rọ̀ yẹn bọ́rọ̀ yẹn ṣe wúwo tó lánàá nínú ẹ̀mí tèmi náà akramakumullah. ní pé irú èwo tó lè yìí. àmọ́ ọ̀rọ̀ tí Alfa Khalili sọ lánàá ó wá jẹ́ kí ọkàn mi ó tún balẹ̀ lórí ọ̀rọ̀ náà wípé ọ̀rọ̀ náà ó di kalẹ̀ ehlil manfus. Insha Allah. akramakumullah sà. ẹ gbọ́ àgbọ́yé ó di kalẹ̀ ehlil manfus ọ̀dẹ́gbọ̀n òwú masha Allah. ọbomi ọlọlẹ̀ kí ló jí orí bẹ́ẹ̀ ni pé Alfa Khalili náà wá jáde sọ̀rọ̀ bẹ́ẹ̀ni. nígbà tí ó jáde sọ̀rọ̀ ń sọ̀rọ̀ bíáfù bàbá wa Alfa ńlá bẹ́ẹ̀ni sà. láti pé kọ́dà bí bàbá wa Alfa ńlá ọba ti ríra wọn sọ̀rọ̀ ó ti mọ dédé ntí àfa ntí ń bẹ lọ́kàn àfa ńgbà wọ́n yẹ pé àfa wọn ni bẹ́ẹ̀ni. èyí sì ní igi ní ọgbà kọ́mọ́ mọ èso ẹ̀ tó rẹ̀. èyí láàfà kọ́mọ́ mọ bá àfa àwọn ti rí ọgbọ́dọ̀ mọ tóun gbọ́dọ̀ sọ tí ó ṣe dédé ntí ó wu àfa àwọn gẹ́gẹ́ bí ọmọ rí. gẹ́gẹ́ bí ọmọ akéwúre lọ́dọ̀ àfa. ọ̀dọ̀ àfa rẹ̀ ó ti yé ó wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ láti pẹ̀tù sí gbogbo àwọn tí ń jẹ́ ọmọ akéwú Markazu Nur bẹ́ẹ̀ni. lọ́kàn wípé òun sọ̀rọ̀ yìí ní ahọ́n bàbá wa Alfa ńlá wípé ẹ ní ọmọ kéwú kan tọ́jú ọmọ kéwúre tóun náà wà nù albarara lọ́dọ̀ àwọn kò gbọ́dọ̀ dìde àbí react kan lórí nǹkan tó ṣẹlẹ̀ akramakumullah. nínú ọgbà Markaz masha Allah. ọ̀gbọ́ hayyakumullah sà. tó bá jẹ́ ìta ni Alfa wa pa àti ra wà tí wọ́n ti sọ ọ̀rọ̀ tí wọ́n sọ lánàá Mọ̀lánà Sheikh Daud tó pẹ̀tù sáwọn ọmọ kí wípé ẹnìkan ò gbọ́dọ̀ fèsì lórí ẹ̀ torí pé ẹni tó sọ̀rọ̀ yìí
ẹ gbọ́ Hayyakumullah. ẹni tó sọ̀rọ̀ yìí Bẹ́ẹ̀ni. ó jẹ́ PA fún bàbá wa Mudirul Markaz Apọ̀ ọ̀tún bàbá Lágége. àpọ̀tọ̀ bàbá Lágége ni wọ́n. Bẹ́ẹ̀ni. Gbọ́ mi yé Akramakumullah, gbọ́ yé kó jẹ́ sà. pé níta Ni wọ́n ti ni wọ́n ti sọ̀rọ̀ ni Kó má tún jẹ́nu kó má ọgbà. tó jẹnu ọgbà tó ti jẹ́ pé bó ti jẹ́ sí bàbá wa Mudirul Markaz Sheikh Daud ó sọ wípé ẹnìkan ò gbọ́dọ̀ fèsì torí gbogbo ń tó bá ti wá láàyè ni Masha Allah. sọ́dọ̀ Sheikh Daud ti nínú àkídà kalẹ̀ ni kì í jẹ́ kí wọ́n ẹsẹ̀ ní pípẹ́ ní tó bá ti wá ń bẹ̀ ní sọ́dọ̀ àwọn bó ti lè wù kí nǹkan náà owó tó bá ti dé ara àwọn ihtimalu rẹ̀ àgbémára ní Sheikh Daud ti wọ́n ti tàsálámà ihtimalu yẹn sára wọn kalẹ̀ kí nǹkan tó máa ṣẹlẹ̀. Allahu akbar. Pé ṣé ọmọ Markaz ni ṣé nínú Markaz ń bẹ̀ ní náà ni sẹ́ni tí ó sún mọ́ bàbá wa Mudirul Markaz ni ẹni tó bá jáde ń bẹ̀ sọ́dọ̀ wọn ó ti gbọ́dọ̀ ní àgbémára rẹ̀. Masha Allah. tó mímọ̀ tí ọmọ kéwu re lọ́dọ̀ àfa rẹ̀ tó ti mọ irú tí yóò máa bẹ́nu ẹ̀mí àfa àwọn tí irú nǹkan báyìí bá dé ó jẹ́ kí àfa onímọ̀jẹ̀sìn ó tètè jáde tètè sọ ọ̀rọ̀ kalẹ̀. Ẹ ti pẹ̀tù sí i. ọ̀rọ̀ tá a fún mọ̀jẹ̀sìn wa sọ kalẹ̀ yìí ó sọ ń behalf bàbá wa àlùfáà ńlá. Adamallahu hayatahu. ìwà sọ ń behalf bàbá wa àlùfáà ńlá yẹn tá a bá wá rí ẹnìkan tí ń jáde láti pé òun fẹ́ dìfẹ́ǹdì bàbá wa àlùfáà ńlá àbóhun nífẹ̀ẹ́ wọn àbóhun fẹ́ gbára wọn ta lérí ń tó ṣẹlẹ̀ lánàá nínú ọgbà Markaz látọ̀dọ̀ àlùfáà wa apá àtìrà kẹ́nìkan wá dìde kọ́ wá lóhun bú àfá apá àtìrà ni ìwọ̀n ń dọ́gbọ́n torí tàfá apá àtìrà máa dọ́gbọ́n bú bàbá Lágége àbí máa dọ́gbọ́n bú Markaz eléri bú èèyàn nìyíhun kìí sọ ọmọ kéwu Sheikh Daud. Masha Allah. Nígbà àrí kan lẹ́ẹ̀kan kí ló ń wí kí ní sọ onígbà tóun ò sí nlé bóun bá wà nlé bọ́ bá wà nlé kí ló ṣe. òpònú kan ní family house bàbá àwọn tí ń jóná tí family house ilé wọn ó jóná tí ò ní ṣẹ́kù kankan bẹ̀ mọ́. Allahumma amin. sẹ́ni gbogbo àwọn yìí àti tó ní tó wọn bá sílé àti kíní kan gbogbo àwọn yìí èyí ṣe fáǹsì Sheikh Daud wọn èyí sì sọ ọmọ kéwu Sheikh Daud wọn ò sì sínú ahbabu Maulana Sheikh Daud ọgbọ́ wọn ò sínú olólùfẹ́ wọn wọ́n yẹ sáwọn tó fẹ́ rí fún wọn. wọ́n yẹ sáwọn tó fẹ́ rí fún Maulana Sheikh Daud. àwọn kan àwọn láàfáà tí wọ́n lọ́tọ̀ tí wọ́n ń tẹ̀lé tán sì ń gbèjà àfáà tí wọ́n kan lọ́tọ̀ wọ́n wá rí spéèsì tí Sheikh Daud yìí wọ́n á fẹ́ sá sí abẹ́ ahbabu Sheikh Daud àlùfáà ńlá àbí sásá bẹ́ ọmọ kéwu wọn àbí sásá bẹ́ àwọn olólùfẹ́ wọn láti fi ṣe ń táwọn fẹ́ ṣe láburú sáàyè Maulana Sheikh Daud. Allahu akbar. Gbọ́ yóò mọ lóhun gbára wọn ta yóò lóhun gbára Sheikh Daud ta yóò lọ ma kéwù lòun yóò ní fáǹsì wọn òun nífẹ̀ẹ́ wọn yóò máa fi sọ òkò sí ààyè tọ́já pé Sheikh Daud gan wọn ò ní ẹ́và láti fọ èsì ẹyọ kan lérí ntọ́ bá jáde ń bẹ̀ ni mímọ̀ tí mo mọ̀ wọ́n ní fi ń sọ̀rọ̀ o mímọ̀ tí mo mọ̀ bàbá wa Sheikh Daud ní fi ń sọ̀rọ̀ tí gbogbo ayé náà sì mọ̀ bẹ́ẹ̀ wípé bàbá yìí kó àkólé kan ààyè ní púpọ̀ ju gbogbo nǹkan lọ nínú ẹ̀mí wọn. So anything tó bá wá ṣẹlẹ̀ kò ní ṣe bẹ́ẹ̀ kí nǹkan má ṣẹlẹ̀ ọ̀sọ́gbọ́n tá a fẹ́ dá kọ́dà bọ́jọ́ ọmọ ẹ̀yà bọ́jọ́ ọmọ bàbá yóò ṣẹlẹ̀ torí nǹkan tí wọ́n gbé lọ́wọ́ wúwo Markaz ni gan fún rẹ̀ wúwo. bẹ́ẹ̀ lómi bá ń wí pé èyí ṣe tó fi jẹ́ pé Markaz nìkan ni wàhálà àwọn máa pọ̀ tí wọ́n máa bára wọn jà tó báyìí yìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn Ànábì Muhammad torí pé níta Ànábì gbé wá wúwo púpọ̀ ọjà kírú ń tó ṣẹlẹ̀ ni wọ́n máa ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. Markaz wá wúwo púpọ̀ bòmí tó bá ti ní irú rẹ̀ ṣẹlẹ̀ kò tóbi tó Markaz ni kò wúwo tó ní ó jẹ́ pé Markaz nìkan ni gbogbo kó wá dájú kọ pé àwọn sáfẹ́ wó wọn ò ṣe dájú kọ bòmí pa àwọn fẹ́ wó bòmí tó rán màkí bá àwọn wó bòmí iṣẹ́ táwọn fẹ́ ṣe ò lè ṣe. Masha Allah. Akramakumullah. àwọn Markaz nìkan náà ní fún wọn ní problem. Akramakumullah. ó náà ní problem wọn. kódà àwọn kan fẹ́ sáwọ àárín yìí àwọn sàlàfíà kí ló kàn wọ́n. kí ló kan sàlàfíà bá Sheikh Daud sọ yẹ pé ẹ̀yin gan fúnra yín ẹ ti bú Sheikh Daud bàbá Sheikh Daud yìí dáadáa láì mọye
tẹ́ ti rán yẹn bú wọn dáadáa tí Sheikh Daoud ò sì sọ̀rọ̀ tẹ́ni tí ó sọ̀rọ̀ sí sàlàfíà tó bú Mọ̀lánà Sheikh Daoud lójú ọ̀nà tàṣọ́wúfù yìí wọ́n bẹ̀rẹ̀ sí pé wọ́n kéfèé tó àìmọye èébú lọ̀kan nú àwọn ìránṣẹ́ sàlàfíà ti bú Mọ̀lánà Sheikh Daoud dáadáa tí Sheikh Daoud ò sì sọ kẹ́límà kan tẹ́ni tí ó sọ kẹ́límà kan sí ihun ni ó wá rí nǹkan kan nú ilé àfá rẹ̀ ni ó wá jáde tí pé òun ṣe àbá Sheikh Daoud ò lè ṣe bẹ́ẹ̀ rárá àti rárá. So ọmọ pé n sọ pé wọn mímọ̀ tẹ́mi mọ̀ wọn ni mo fi ń sọ bẹ́ẹ̀ òun náà gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀. òun náà sì gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ èmi gbà social media dé ni bẹ́ẹ̀ni àìmọye irú bẹ́ẹ̀ tó ti ṣẹlẹ̀ tó yẹ pé ihtimalu Sheikh Daoud ìgbé mára pé anything tó bá ti wá níbẹ̀ ní bá mi ó ti yé bá wọn gbọ́dọ̀ gbé mára ni ẹni wọ́n ti sáyìn rẹ̀ ni. akramakumullah. kí ló wá fa tí àlùfáà wa pa tíra tí wọ́n fi ṣe tí wọ́n ṣe yìí akramakumullah ọ̀sà. ǹjẹ́ tí wọ́n ṣe yìí tálùfáà wa pa tíra ṣe yìí ǹjẹ́ tí wọ́n ṣe yìí ǹjẹ́ tó dáa ni ǹjẹ́ tí wọ́n ṣe yìí ǹjẹ́ tí ọ̀dà tó kù díẹ̀ káàtó ni àwa kọ́ la lè sọ yíhun. akramakumullah ọ̀sà. ọ̀gbọ́ àgbọ́yé bàbá àwa ká lè sọ àwa kọ́ ìtàn sọ ó dáa ìtàn sọ ó kù díẹ̀ káàtó ni àwa kọ́ la lè sọ tọ́ra àwọn ara wọn làwọn ara wọn. àgbọ́yé bàbá àwọn ògbé èkó wáyìí. wa Sheikh Daoud min alil bayt. ọmọ náà lé ni wọ́n. ntọ́ wá ṣẹlẹ̀ tí wọ́n ń ṣẹlẹ̀ nínú ilé ọ̀gbọ́ kìí ṣẹni tí ń bẹ́ ń ta ní ọ̀dà sínú ilé. Masha Allah. tọrọ ọmọ tí ń ṣẹlẹ̀ nínú ilé kí ni sábàbù wùrúdù ẹ̀ báwo ló ti wá kí ló ṣẹlẹ̀ lẹ́yìn páwa kàn ń gbọ́ bá a ti ń gbọ́ ń bẹ̀ ni àmọ́ bó ló ti ṣẹlẹ̀. Masha Allah. ìdí rẹ̀ tó fi já pé ńgbà táwa gba microphone àwa rọra rántí ọkàn wa tí a lè rán a gbọ́dọ̀ ti ọwọ́ bọ àárín ni. akramakumullah ọ̀sà. ṣeun. àwa táwa ń bẹ̀nu ká tó pé wọ wèrè tó ò sí ń bẹ̀ tọ́ wà ń ta tọ́ wá nígbà náà wípé wọ́n kàn kọ́ tìbì kan fún ọ àwa táwa ń bẹ̀ tó sojú wa gánu ká tó wá pé wọ́n tọ́ ọkàn wó lókèrè lásán tí wọ́n wá fi kíní òun ṣe fúrúṣọ̀ kan láti wọlé lè gbọ́dọ̀ àfáà rẹ̀ wọlé má gbọ́dọ̀ Sheikh Daoud wọlé. akramakumullah ẹ ṣeun sá. ẹni tó yẹ kọ́kọ́ sọ̀rọ̀ ẹ gbọ́ òun là fà onímọ̀jẹ̀sí tó wà ń bẹ̀. gangan. bí ọba lè sọ ń bẹ̀ ni bó ti jáde síta ó ti gbọ́dọ̀ sọ̀rọ̀ láti sọ òkò padà síbẹ̀ àmọ́ mà wípé bọ́n bá sọ òkò padà síbẹ̀ yóò tún rí bínú àfà ẹ̀ bàbá Sheikh Daoud pé ṣe tó ṣe bẹ́ẹ̀ ó sì ti máa fà rẹ̀ ìwọ tó ń sọ̀rọ̀ wọn ọmọ Sheikh Daoud ni tó bá mọ̀ wọ́n ò ní jáde lórí mídíà kan máa sọ pé ọ̀ ń sọ òkú síbẹ̀ ni ọmọ pé Sheikh Adamu gan ní bẹ̀m̀bẹ̀ ni. Allahu akbar. Mọ̀lánà Sheikh Daoud alfa ńlá inú ọ̀rọ̀ wọn tí wọ́n ti sọ rí wọ́n ní àwọn ti sáyìn rẹ̀ fọ́lọ́hun. Allahu akbar. ìpè tí Sheikh Adamu làwọn ó ṣekú. Jalla jalaluhu. wọ́n ti sáyìn fún Sheikh Adamu tán. life contract ni wọ́n sì rí bàbá wa tò ní pé Sheikh Adamu nù ní. La ilaha illallah. anything tó bá wá ṣẹlẹ̀ ó ti bá wọn láàrin inú ilé àfà sọ́dọ̀ ọmọ kéwú ó ti bá wọn ọmọ kéwú kan ò gbọ́dọ̀ dá sí ihun. Masha Allah. ká tó wá pẹ́ ni tí èso ọmọ kéwú ní àtúnkún wọn dá sí àwọn ọmọ kéwú wọn ni wọn gbọ́dọ̀ wí nǹkan kan yìí ká tó wá pẹ́ ni tí èso ọmọ kéwú nípò wọn dá síbẹ̀. kí n tiẹ̀ táàrùn bónú wọ́n ti kéwù díẹ̀ tààlà àfáà rẹ̀ sókò àfáà rẹ̀ ká gbọ́. bọ́n bá rí bàbá Mudirul Markaz wọ́n lọlẹ̀ ní pátápátá wọ́n gbé gbogbo dáúlà àti gbogbo ẹ̀ wọ́n jù ú lẹ̀ ní. ó ti kí ló wá ṣẹlẹ̀ tó fi rí bẹ́ẹ̀ ó ti bá àwa ò mọ̀ ṣeun bàbá a sì ní ìdí àti mọ̀ pẹ̀lú ògo Ọlọ́run láàrin ó sì kọ́ ọkàn wọn náà má dá sí. èyí sọmọ kéwù mẹ́ríkàzì èyí sọmọ Nurul Islam báwo ló ti kàn bóun tiẹ̀ tó fi kàn tó fi ń sáré jáde wọ́ sàlàfíà ṣé péjì kan náà lẹ́wà pẹ̀lú Mọ̀lánà Sheikh Daoud ni sí péjì kan náà kí n tiẹ̀ tó dá sí. nígbà tí èyí ṣe pé Ibn Taymiyyah ló wá tí èyí ṣe Abdul Wahhab ló wá tí èyí ṣe Fawzani ló wá kí n tiẹ̀ àmọ́ kò sí ní tọ́fà kọjá pé àìrí kan ṣe kan bí obìnrin tí ń yàlè ni.
ọgbọ́ Akramakumullah. Àìrí kan ṣe kan. bí ìyàwó létí ń yàlè Bí àìwó létí ń yàlè. tí ì bá ṣe bẹ́ẹ̀ kí n tiẹ̀ Ó lọ́kọ tiẹ̀. ẹ yọ dà fún ọ Akramakumullah. ebọ láàfáà tiẹ̀ Mashallah. èyí ṣe tó ń yàlè àfáà Bàbá. ọgbọ́ Àgbóyè. èyí ṣe tó tún yàlè àfáà Àìrí kan ṣe kan. bí ìyàwó létí ń Bí yàlè ọmọ kí ó ti yàlè aláàfáà. ń yàlè aláàfáà ọlá àfáà tiẹ̀ tó ń tẹ̀lé Lọ́tọ̀. tó ń dọ́tọ̀ ọ̀rọ̀ Sheikh Daud kílọ̀kọ̀ Mashallah. àwọn àgbà náà ò sí nlé bò Bàbá wa lè kọ́. nípa wọn ní kí ló ṣe Sáwà dòde rú ni. sọ́yẹ̀ gba wá ní àbí kí ló ṣe gbogbo orú nǹkan yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó lè ran ń tọ́kàn án Ó ẹ ṣeun bàbá. ẹ má ran ọ̀rọ̀ nù ilé ọ̀rọ̀ Sheikh Daud àti inú ọgbà Markaz yìí ọ̀rọ̀ nù ilé ni Akramakumullah. ọ̀gbọ́ Àgbọ́yé bàbá. ọ̀rọ̀ kí ni mo pè é Ọ̀rọ̀ nù ilé. ọ̀rọ̀ nù ilé ni Irú ọ̀rọ̀ wọn round table láti ṣẹ́tù ẹ̀. wọ́n ti ṣẹ́tù irú nǹkan yẹn kọ́dà bí wọ́n bá ṣẹ́tù rẹ̀ ànímọ̀ kọ̀ọ̀kan àwa Sheikh Daud mọ gbogbo ń tà ń wí yìí àwọn ti mọ̀ ọ́n látọjú ayé Sheikh Adamu ni Rahimahullah. ibi tí Mọ̀lánà Sheikh Adamu fẹ́ràn Sheikh Daud dé Mọ̀lánà Sheikh Daud ń wí pé Sheikh Adamu mú àwọn lọ́mọ ni Allahu akbar. wọ́n dà wọ́n pọ̀ tọ́ mọ́ ọmọ ni bàbá Mudirul Markaz kọ́lọ́ mọ́sàdí àrí wọn pé Allahu hayat. pẹ̀lú àwọn bàbá wa Sheikh Daud bàbá Nakibul Asraf bàbá Sheikh Sasili bàbá Saruji Naam. bí gbogbo wọn ti jọ sínú Lọ́dọ̀ àbáláyé gẹ̀ta ní. kọ́dà ọmọ ní gbogbo agbọ́ wọn. wípé wọn àjọ máa dá sọpọ̀ Allahu akbar. bàbá Mudiru sì sọ rí wípé nígbà tí ń tó jẹ́ kí àwọn fẹ́ràn Sheikh Daud torí bàbá Mudiru fẹ́ràn wọn Adamallahu hayatahuma. lọ́dọ̀ tiẹ̀ ni wọ́n máa rò wípé bóyá Mudiru ò fẹ́ràn wọn wàláhì Mudiru fẹ́ràn wọn púpọ̀ Nífẹ̀ẹ́ gidi. nífẹ̀ẹ́ gidi nífẹ̀ẹ́ tí wọ́n ò fẹ́ wọn bẹ́ẹ̀ Jalla jalla. tẹ́lòmí ò sì fẹ́ wọn bẹ́ẹ̀ níbòmíì bàbá Mudiru ní nínú àwọn tí àwọn rí níjọ́ tí gbogbo kó wá tó ń kálukú dasẹ́lẹ̀ Akété tó ń sáwọn. kálukú takété wọ́n jìnnà La ilaha illallah. nígbà máa ṣe bọ́yá ọba rí ṣe inú àwọn tí wọ́n dó tí wọ́n lọ́njọ́ náà ni Mọ̀lánà Sheikh Daud Allahu akbar. bàbá Mudiru sọ Gẹ́gẹ́ bí tí wọ́n sáìn fáfá. gẹ́gẹ́ bí tán sáyìn fáfá wọn bàbá Mudiru bá fẹ́ ṣe wá sí wọn tó dúró bí ajá náà sí léyìí tí àáfà kan tí ò lè ṣe bẹ́ẹ̀ ní gbogbo ẹni tó kí lọ́dọ̀ Sheikh Adam La ilaha illallah. tí ò lè ṣe bẹ́ẹ̀ títí wá dò níbẹ̀ náà wá ń ṣe Allahu akbar. ọgbọ́ Àgbọ́yé bàbá. ẹni tó bá wá jáde ńbẹ̀ tí wọ́n máa ro lábùkù wọ́n máa rò pé wọ́n á fàbùkù kan Sheikh Daud ní Markaz bàbá Sheikh Daud ò rí lábùkù o Wallahi. ìwọ ni wọ́n ń kà á kábùkù torí wípé ìwọ ò lè gbẹ̀gbin àfáà rẹ mọ́ra Jalla jalaluhu. ìwọ tó ti dóńdó wípé ọmọ àfáà rẹ sá àfáà rẹ tẹ́lẹ̀ Akramakumullah. ẹni ó sì gbà pọ́ ọmọ àfáà àwọn gangan ni kì í sọ ọmọ àfáà ìwọ tó ń pe tó bàbá Lágége lọ́mọ àfáà wa ó lè gbarú ẹ̀ Àmẹ́ni tó gbà wọn abẹ́ni tó gbà pé àfáà mi ni kì í sọ ọmọ àfáà mi àfáà rẹ̀ ò sì ní bú ọ. àfáà rẹ ò sì ní Ọ̀fun ju wọn nǹkan kan kọ̀ wá fún lésì Ẹ ṣeun bàbá. bó ṣe lè wù kórí Wallahi làásì. so àkídà Sheikh Daud pẹ̀lú Markaz nìyẹn Akramakumullah. ẹ̀wọ̀n lèmi kàn fẹ́ àkídà àwọn lèmi mo fẹ́ sọ fáwọn tí ò yé àmẹ́yìn tẹ́ ń sáré jáde tẹ́lẹ̀ ń bú àfáàpá àtìrà ẹ̀ wá ń tara àfáàpá àtìrà àdọ́gbọ́n bú bàbá Lágége ẹ̀ ń tara wọn bú Markaz ọgbọ́ Akramakumullah. ẹ̀yìn ń wèé ṣe àtìbá Mọ̀lánà Sheikh Daud Ẹ ṣẹni tó nífẹ̀ẹ́ wọn tí ń tẹ̀lé wọn. àwa tá a jòkó ní anabi zat lódìdí èmi ọmọ bàbá Lágége yìí àtàyè ṣe. inú olólùfẹ́ bàbá wa Sheikh Daud ní mo wà Ayé sì mọ̀ bẹ́ẹ̀. ayé sì mọ̀ bẹ́ẹ̀ Akramakumullah. ọgbọ́ Àgbọ́yé bàbá. bí nǹkan kan bá wá jáde ń bẹ̀ yẹn tí bàbá wa Sheikh Daud ọgbọ́ Akramakumullah. irú wa yìí tá a rí báyìí ẹkún làwa gbọdọ̀ máa sun irú ẹ̀ làfà onímàjèṣe sun lánàá Wallahi ìlérí làásì. ibú ọwọ́ ara tiẹ̀ tó sáré jáde sọ̀rọ̀ ṣé wọ́n sunkún Akramakumullah. kí ló ń màjèṣí kí ló ọmọ táà fún màjèṣí rò tó fi sunkún Akramakumullah. àwọn àbáfọ̀ sunkún lánàá ni Wallahi làásì. tọ́wọ́ ń bẹ̀ gan fún rẹ̀ Wallahi làásì. Wallahi làásì. ewé ìlérí ibú nìwọ èsì lérí ire ò sunkún gbogbo wa yìí nínú wa bàjẹ́ ẹni tó mi ọ̀bọ lójú rẹ̀ ìbànújẹ́ ń bẹ lára ẹ̀ kí ló ṣẹlẹ̀
àwa tún rò wípé gẹ́gẹ́ jẹ́ pé àwọn ará bí ni wọ́n tún nawó àṣàsí láti wípé inú gágá wa tá a kù láti tún ṣàtàtà sámúlà yẹn ọgbọ́ àgbọ́yé bàbá àwa ń sunkún lórí ẹ̀ tọ́lá àwọn ọmọ kí ni ṣẹlẹ̀ so ìwọ ò sunkún ó tún dá ọ̀ràn sí wa lọ́rùn wọ́n dára sí wa lọ́rùn ni Mashallah. táwọn èèyàn máa rò wípé bọ̀ wọn náà ṣe Dáúdù àwọn ló ń jíṣẹ́ fún ló ń ṣiṣẹ́ fún tí èyí àwọn ló ń ṣiṣẹ́ fún tẹ́ẹ̀kọ́ láàfáà àti ẹ tó ń ṣiṣẹ́ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́tọ̀ jáde mú àfáà rẹ̀ dìfẹ́ǹdì àfáà àti ẹ tó ń dìfẹ́ǹdì má dìfẹ́ǹdì Shehu Dáúd of gbàkẹ́ndì kan ó dìfẹ́ǹdì àwọn tó bá ti kàn rọ́nú lè Sheikh Adam ìtawà ojú kámẹ́rà ní ti ń sọ yìí bàbá Sheikh Dáúd ó sì ṣe káwọn náà ọmọ òwúwà bá ti ń sọ yìí kọ́lọ̀ mọ́sá jẹ́ mi wọ́n gùn sí Allahumma àmín kọ́lọ̀ mọ́sá jẹ́ mi wọ́n gùn sí àmín kó tó jẹ́ orí wọn pọ̀ sí kó tó jẹ́ alùbáríkà Sheikh Adam tí ń bẹ lára wọn tó pọ̀ sí àmín ọlá Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam kí wá sí ìwọ lọ́ọ́ banu fásírì jẹ́ ẹ gbọ́ ìwọ kọ́ ba anufásírì wọn jẹ́ tí wọ́n ń ṣe jẹ́ má kó bá wọn lọ́dọ̀ àfa wọn má dá sí wọn lọ́rùn ẹ ṣeun bàbá ẹ fi wọn lẹ̀ pẹ̀lú àfa wọn hayyakumullah akramakumullah wọ́n tọ́ ọba lè fi Sheikh Dáúdù lẹ̀ pẹ̀lú àfa wọn inú ilé wọn kan fún wọn lẹ̀ anything tí ń bá ń ṣẹlẹ̀ ń bẹ ọ̀kàn ọ́ àfi tó ní nǹkan bá níbẹ̀ ń wòye sáàyè wọn mọ́ falẹ̀ ẹ̀yà ṣubìlá Sheikh Dáúdù ò sì ní sọ bẹ́ẹ̀ ẹ fi wọn lẹ̀ pẹ̀lú àfa wọn àwọ̀ àgbọ̀dọ̀ dá sí ìwọ náà gbọ́dọ̀ dá sí ọmọ kéwu Sheikh Dáúdù kan ò gbọ́dọ̀ dá sí kí làwọn máa ṣe a máa ṣàdúà pípé ọlọ́run àní bàbá Sheikh Dáúdù àti àfa àwọn ọlọ́mọmọdé ó bàjẹ́ àdúà táwọn máa ṣe nu ta nídìí nú ni Allahumma àmín kámẹ́rà wo lọ wá tán ìwọ lọ́jà àwọn náà tẹ kámẹ́rà yìí bẹ́ẹ̀ni bá fẹ́ tàn afẹ́ sàǹfààní fáyé ni lọ́tọ̀ kámẹ́rà wo lọ wá tán tí wọ́n ń pé ń gbà náà jókòó síbì kan ọwá pò ń gbèjà ẹni ó sì yẹ kó ń gbèjà àfa àlílé ó mọ̀jẹ̀ sí yìí lòun ni ó yẹ kọ́kọ́ dìde tòun náà ni kọ́ Idul Juyusi lòun fún bàbá Sheikh Dáúdù ó tún àwọn bẹ́ẹ̀ tí ń ṣẹlẹ̀ ọ wá sọ̀rọ̀ bó ti sọ ohun tí ń sunkún wọ́n wá jókòó nbì kan nígbà náà wípé ó dàgbà tí wọ́n dìde tí wọ́n lọlé wọ́n tún kí àlùfáà wa wọ́n kí àfa àpàtìrà gbogbo wa làfọ́ mọ̀jẹ̀ sí kí wọ́n sì kí àfa àpà èmi tó wá ń pé ẹ ti ń lọ́nu wọ́n wá ní bàbá Sheikh Dáúdù ń ṣe àwọn tó ń ṣe prógráàmù kan lọ́dọ̀ wọn ń já sí pé prógráàmù bàbá Sheikh Dáúdù náà filẹ̀ wọ́n fi tún wá sí ilé àfa àwọn ni àbí tí nǹkan kan bá wá ń bẹ̀ ebi inú ọgbà ni nǹkan ti wá ebi inú ọgbà ni wọ́n ti yanjú nǹkan padà wọ́n sì wá gbé lọ ta tọ́wọ́ àwọn yàrá tiẹ̀ sọ́wọ́ àpíngbà náà wípé nǹkan kan ṣe kí n tiẹ̀ so èyí ń ní tí àwa ní láti sọ fún gbogbo àwọn èèyàn pé ẹni tí ó bá fẹ́ ṣe rí ibú tí ó sì fẹ́ kí nǹkan òun di tẹni ẹlẹ́ni wọ́n yẹ pé àfáàn bàbá rẹ tó jogún bàbá rẹ tó ó bá fẹ́ kó jẹ́ pé ìrẹ́ ni ó ti parẹ́ tí wọn ò ní jẹ́ nǹkan kan nù fámìlì yìí mọ́ tó bá yẹ pé wọ́n lo pìlẹ̀ já àfáà tó ó bá fẹ́ kó jẹ́ pé rí ẹni ó ti pin tó o bá sì bí ọmọ tí wọn náà fẹ́ ó lo ọ̀la tó o bá fẹ́ ká yí ọmọ rẹ ó bàjẹ́ lónìí kó tó dọ̀la kalẹ̀ tí wọn náà sì ní ntọ́ dálẹ̀ tó o sì ní ntọ́ dálẹ̀ tó o fẹ́ ó dàrú ọ̀rọ̀ Mawlana Sheikh Dáúdù àti ilé àfa àwọn Sheikh Adam má dá sí tèmínú bàbá wa pa tíra ẹ dákun torí Ọlọ́run bàbá sùúrù lẹ́sẹ̀ ayé àgbàlẹ́wà a lè dá yín dúró lánàá tó bẹ́ẹ̀ torí pé ipò tẹ́ ẹ wà ẹ sí nípò ẹni tó lè máa sọ̀rọ̀ tírú wọ́n wá dìde táwa ní ó tó rárá àṣínkò rẹ̀ àfi ká fàyè lẹ̀ ká máa wá ṣàdúà òun lọ́fà tó jẹ́ pé lánàá òun láàfin bí bá a ti ń dààmú wa lánàá bí ká dìde pé ẹ dákun ó ti bá àmọ́ dìde ẹ dákun ní kọ́ má tún wá mú ọ̀rọ̀ míì tún wá láti tún rú jù bẹ́ẹ̀ lọ torí pé ẹ rí ń tó bí yín nù ni ọ̀gbọ́ àmọ́ dáàbá wa lè ṣe báwọn lánàá ọ̀dà ká lè ṣe bẹ́ẹ̀ lónìí wípé ẹ dákun torí Ọlọ́run ẹ wọlé bàbá wa Sheikh Adam
ẹ sì wọ́lá bàbá mudirul markasi tòní yìí náà دام الله حياته kọlọmọsà jẹ́ àrí bàbá pẹ́ اللهم ẹ tún wo tiwọn náà gbogbo nǹkan yòówù tẹ́ ẹ rí tọ́dà bí ìgbà tóun ní ń bí inú àti ń tẹ́ ẹ gbọ́ tọ́dà bí ìgbà tóun ní ń bí inú tí tọrọ fi jáde báwọn ẹ dákun torí Ọlọ́run ẹ fi yá Sheikh Adam رضي الله تعالى عنه ẹ sì fi yá bàbá wa mudirul markas حفظه الله kí gbogbo ayé wọ́n bá wa bẹ bàbá wa kó àti rà kó dákun torí Ọlọ́run ká ṣe sùúrù wọ́n ṣe sùúrù kí àwọn aláǹgbá ó mọ̀ wọ́n má ráyè wọnú ẹ̀ bàbá Maulana Sheikh Dahud أدام الله حياته ọ̀rọ̀ yóò nídìí ká fún yín sùúrù ẹ ti fúnra yín ẹ ti fúnra yín tẹ́lẹ̀ múnà mo sọ ihtimalu al-adha Allahu Akbar ó sì wà wọn anything tó bá ti wá láti ilé àfáà mi mo sáyìn pé ìmọ̀ gbé mọ́ra ẹ máa gbé mara ẹ ti ní ihun tẹ́lẹ̀ ń tá sọ fún Maulana Sheikh Dahud ní wípé àlékún rẹ̀ Ọlọ́run kó tún ṣe fún yín àmín àlékún rẹ̀ Ọlọ́run kó tún ṣe fún yín àmín àlékún rẹ̀ Ọlọ́run kó tún ṣe fún yín àmín ya Allah kò sí nínú kílípù kan rí tí Maulana Sheikh Dahud alfa ńlá bàbá wa alfa ńlá kò sí nínú kílípù wá sí wọn kan rí kí social media ó tó dé naam títí social media fi dé naam títí wá dòní tá à ń sọ yìí ó lè rí kílípù ẹyọ kan tí Maulana Sheikh Dahud alfa ńlá tí wọ́n ti sọ ọ̀rọ̀ àbùkù sínú ilé Sheikh Adam wàláì àbí sọ̀rọ̀ àbùkù sí bàbá alágége tòní ó lè rí rárá àti rárá ọgbọ́ akramakumullah ó lè ṣe kí ni ó lè rí ó lè rí bàbá wa fa ńlá kan bú Sheikh Adam àbí kan bú bàbá alágége tòní àbí Markaz àbí Markaz kò sínú ìsírí wọn rí kí social media ó tó kí social media tó dé àtìgbà social media dé yìí akramakumullah àmọ́ kádàkùn gbogbo àwa tá ń bẹ lára bàbá wa Sheikh Dahud alfa ńlá ẹ jẹ́ amú àwọn akramakumullah pírọ́blẹ́mù tá a ní gangan lọ́dọ̀ bàbá wa Sheikh Dahud ni wípé èéṣe tí gbogbo wa ò mú ìwà bàbá gan Allahu Akbar tó wáyé pé wa Sheikh Dahud pẹ̀lú inú Markaz yìí ló ń kálukú mú ni mo fẹ́ ẹni ọba fẹ́ jọ Maulana Sheikh Dahud ó gbọ́dọ̀ jáde bí Sheikh Dahud ti ní wàlá utam sílé àfáà 100% loyalty yẹn sínú ilé àfáà wọn ni wọn máa kéwú tí ó bá mú ìwà wọn ó ti bá wọn lọ gbọ́dọ̀ bẹ́ẹ̀ lọ́hùn kó orí bí Sheikh Dahud ti rí sọ́dọ̀ àfáà wọn ìkankan ò gbọ́dọ̀ ti ara ọmọ kéwú kan lábẹ́ Maulana Sheikh Dahud láti wá fi àbùkù kéńkéní kan directly or indirectly sọ́dọ̀ bàbá alágége àbí sínú Markaz mẹ́ torí pé irú rẹ̀ ó ṣẹlẹ̀ sí Maulana Sheikh Dahud rí ọgbọ́ àgbọ́yé bàbá àwa gan láàmàràn iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ lára bàbá Sheikh Dahud wípé ojú ọ̀nà tí wọ́n gbẹ́sẹ̀ lé yìí káwa náà rí ojú ọ̀nà yẹn gbẹ́sẹ̀ lé dáadáa bí wọ́n ti gbẹ́sẹ̀ lé òun ni ó tún jẹ́ ìrànlọ́wọ́ fún wọn sí i masha Allah yóò máa ṣe tàkídùl mahabba wàlmawadda wà tàkídùl wàlá yóò tún máa àkádà wàláwù tí bàbá Sheikh Dahud ní sílé àfáà wọn a tún máa ṣe ìrànlọ́wọ́ ẹ̀ sí òdùgbà tó bá ẹsẹ̀ ń sọ fáwọn ọmọ kéwú pé ilé àfáà mi o ọ̀dọ̀wọ̀ yìí o àwa ọmọ kéwú la gbọ́dọ̀ mọ̀ tọ́ra àríbà àfáà wa ti ń ṣe síbẹ̀ kọ́dà gbogbo orú ń tọ́ ṣẹlẹ̀ yìí sáfà wa pàtírà yìí tó fi di pé àwọn ọmọ kéwú kọ̀ọ̀kan tí Sheikh Dahud ò tiẹ̀ lé ẹ́fà ran àwọn àbí tiẹ̀ mọ̀ wípé wọ́n lè jáde ṣerú nǹkan báwọn tó bá ti rí bẹ́ẹ̀ ọmọ kéwú ò gbọ́dọ̀ jáde láti wípé mo fẹ́ gbèjà àfáà mi ọmọ kéwú gbọ́dọ̀ wo bóòlà àfáà àwọn tí ń sin ilé àfáà rẹ̀ masha Allah ọgbọ́ kẹ́nìkan ọká àfáà ọkọ àwọn ọmọ kéwú lọ sí àgbàjì lọ́rọ̀ bàbá wa àgbàjì mọ́sàjáde bàbá Khalifa pẹ́ wọ́n á kọ́ ọmọ kéwú lọ bẹ̀ kí nǹkan kan kọ́ wá ta lé àfáà rẹ̀ nílé àfáà wọn kọ́ ọmọ ńlá wà ní tọ́tẹ̀lé àfáà rẹ̀ kọ́ wá jáde kó lóun fẹ́ gbọ̀n nù fáfáà wọn ó sì bàbá mistake nù. àfáà rẹ̀ kó làálà sí ẹ̀ òun fèsì fáfáà. inú Sheikh Dahud odò sí ẹ̀yin ọmọ tẹ́ ń fèsì inú wọn odò sí yín èyí tó lè múnú wọn dùn sí yín òun ni wípé anything tó bá ti rí báwọn ẹ kóra dúró ẹ máa wo kí ni tá àfáà wa fẹ́ ṣe lérí ń tó ṣẹlẹ̀ yìí Sheikh Abdul Hakim
Hayakumullah. ẹ wá kóra dúró ẹnu tó ṣẹlẹ̀ kí làwọn àfa wa kí ni reaction wa tẹ́ bá rí pé àwọn bàbá wa react bá kí wọn pé ẹ̀kọ́ la kọ́ yìí o ẹ̀yin náà fi sọ̀rọ̀ lọ́jọ́ iwájú pé njọ́ tí nǹkan báyìí ṣẹlẹ̀ sáàfà wa kódà bí wọ́n ti ṣeré ẹ̀yin náà wá gbẹ́sẹ̀ lérí ẹ̀ ẹ̀yin náà fi build àwọn ọmọ kéwù ti yín náà Masha Allah. bẹ́ẹ̀ ti sáyé nìyẹn bẹ́ẹ̀ ti sáyé nìyẹn náà. Hayakumullah. Sheikh Dawud alfa ńlá níbi ihtimal irú wọn Hayakumullah ń bí àgbémọ́ra. irú wọn níbi àgbémara Ẹni ká lè kọ́ sí wọn. a lè kọ́ sí wọn Ká má ya ọmọ kéwú ká má yọ ọmọ kéwú tí ó máa ọmọ ogun lọ lé àfá rẹ̀ ilé àfá rẹ̀ ká tẹ̀ pé ilé àfá rẹ̀ ká má tó ní pé ilé àfá rẹ̀ torí nínú markaz ilé bàbá wa Sheikh Adamu ni ilé bàbá wa Sheikh Dawudu ní tó rán pé ilé àfá àwọn ilé àwọn ni ọmọ kéwú Sheikh Dawudu bàbá Sheikh Dawudu alfa ńlá ọmọ kéwú wọn kan ọgbọ̀rọ̀ wa kó gbóngbó ẹnu àti ọfà ẹnu àtogun ẹnu àti gbóngbó ọwọ́ lọ sílé àfá rẹ̀ inú mọ̀lá bínú àfá mi bá dùn pọ́mọ kéwú ń bú àfá àwọn inú Sheikh Dawudu ò ní dùn pọ́mọ kéwú àwọn kan kọ nǹkan kan àbí sọ nǹkan kan nípa bàbá wa Mudirul Markaz láìda àbí fẹnu gún ibẹ̀ wàláhì inú Sheikh Dawudu ní dùn tẹ bá fẹ́ rí dùnú Mọ̀lánà Sheikh Dawud tẹ ká àlùbáríkà wọn sọ̀kalẹ̀ sí lára lóòótọ́ ní tẹ́ gbà lọ́dọ̀ wọn àfi kẹ́ fọ́lù bí Sheikh Dawud ti ń ṣe. ẹni tí gba ẹgbẹ́ àwọn orí gbogbo ohun tí àwọn ń wò yìí wọn ò rí lẹ́gbìn àwọn rí gẹ́gẹ́ bí wípé àwọn sì ń tún sáàfù lọ́wọ́ náà ni ilé àfa wọn wọ́n sì láwọn sì níbẹ̀ làwọn sáàfù sí wọ́n níbẹ̀ ni wọ́n lérí ìfẹ́ Sheikh Adamu náà àti ìfẹ́ Abalagege tòní náà wọ́n lérí ẹ̀ náà làwọn sọ̀sẹ́ ilé ìkọ́lọ́hún jẹ́ mi wọ́n gùn sí Allahumma amin. wọ́n níbẹ̀ làwọn fẹ́ kọ́lọ́hún fàbọ̀ sí àwọn ò fẹ́ kó jẹ́ pé àwọn kú láyé kí ìbínú Sheikh Adamu kékeré kan wà pẹ̀lú àwọn wọ́n làwọn ò fẹ́ bẹ́ẹ̀ Allahu akbar. wọ́n sì gba àdísì ànábì tá ànábì man kuntu maulahu fa aliyu maulahu ẹni tí ń bá ti jọ́gá fún aliyu ọ̀gá ẹni ọgbọ́ òun lórí tí mo kọ lánàá wípé ọ̀kan nù sí àlọ́kọ ní náà ó fi kìsẹ́ náà lì ní ó ní yaqulu aliyu ní àlá qultula fa inna li'ula bí aliyu ní àlá walakin aqulu ka qawli nabi ó ti wáhùn wa qad ajma al-khalqa kull al-mala Masha Allah. Ànábì ní ala inna man kuntu maula lahu yu'ali aliyan fa illa wala. Allahu akbar. Sallallahu alaihi wasallam. Ó ní wọ́n jí ká pé ní ìrántí ẹ̀dá dámọ́ ni àmọ́ ọ̀dọ̀ àkébó sí gbé kalẹ̀ náà nù ó ní wọ́n ń pé aliyu ní àlá wọ́n lálìga qultula òun ni ẹ má sọ bẹ́ẹ̀ mà fa inna liwula tẹ́rí gíga tẹ́ ń pàlì gíga òun gan bí aliyu ní àlá ọ̀dọ̀ alí ní gíga òun gan ti rí gíga. Allahu akbar. bẹ́yàn bá ń pè Mọ̀lánà Sheikh Dawud alfa ńlá ga láyé ó tóbi láyé bàbá wa Sheikh Dawud alfa ńlá tẹ́ bá ní bàbá wa tóbi láyé bàbá wa ga láyé tẹ́ ń pè wọ́n pé Sheikh Dawud ga Sheikh Dawud tóbi qultula èmi ní rárá. Bàbá wòlíì tá ń pè wọn ibi tí wọ́n ti rí wìláyà mọ́ríkàzì ni. ibẹ̀ wọ́n ti rí gbogbo nǹkan àti mímọ̀ àti ìbáàdà gbogbo ẹ̀ ni wọ́n jogún lára Sheikh Adamu fi kún èyí tí wọ́n bá lọ́dọ̀ àwọn bàbá wa tó bí wọn. ẹ gbọ́ fa innal ula bí aliyi àlá gíga gan fúnra ara rẹ̀ ara Sheikh Adamu ní gíga ti ga. Masha Allah. ọgbọ́ bàbá Sheikh Dawud gíga ni wọ́n àbí ẹni ó ga ni wọ́n ẹni tó ga ni wọ́n ẹni ó lógo ni wọ́n àmọ́ ta lógo gan tí Sheikh Dawud ní ta ni gíga tí Sheikh Dawud ní ta ni títóbi tí Sheikh Dawud ní òun náà ni Sheikh Adam Rahimahullah. Sheikh Dawud ló tóbi Sheikh Adam ń tí tóbi Allahu akbar. àwọn Sheikh Adam ò tún tóbi mọ́ àtúgbọ̀rọ̀ pé Sheikh Adam tóbi bàbá ńlá Sheikh Adam tóbi òbú Sheikh Adam kùnú bàbá ní Sheikh Adam ga òbú Sheikh Adam kùnú ni ọgbọ́ àwọn gan tí tó bí àwọn gan gíga ẹni ó bá fẹ́ ga ní ọlọ́dọ̀ wọn tí ó ga lára wọn
inú àwọn tó ga lára gíga Sheikh Adam òun náà ni Maulana Sheikh Daud Alfanla ọwọ́ ni máa ń kúntù maula lahu ala innama kuntu mawla lahu ẹni tí ń bá jẹ́ Sheikh Adam lọ sọ bẹ́ẹ̀ ipe ẹni tí ń bá ń jẹ́ àáfàá fún tí mo sì jọ́gà fún tó sì gbà mí pé mi là àáfàá òun èmi lọ gá òun wali habiban yuwali habiban ó gbọ́dọ̀ mú bàbá mudirul markasi lọ́gàá wa illa nígbà tí ìsí máa wọn gbọ́dọ̀ mú ẹni ó jókòó lérí àga mi wá ìlà tó bá ti lóhun ọgbà mudiru láàfáà òun fàlà ọgbà ẹ̀mí ádámà láàfáà rẹ̀ bàbá Sheikh Dawudu gba bàbá mudiru pàáfáà wọn ni Masha Allah. ló fi já sí pé nínú gbogbo àwọn tí wọ́n gbà lọ́dọ̀ Sheikh Adam Rahimahullah. ẹni orí pẹ́pẹ́ ń fúrú bàbá wa Sheikh Dawudu ṣe kọ́ wọn ìtí bá wa ń bẹ tí ń bẹ lábẹ́ rẹ̀ táwọ ọmọ ẹ mọ̀ pé ń tọ́ hàn sáwà láàrin a sì mọ̀ pé nínú náà lábẹ́ náà dáadáa náà ní bẹ́ńbẹ́ èyí tó bá wá kù díẹ̀ tó dàbí ìgbà tí kò fẹ́ yíra wọn lédè èyí wọn máa jẹ́ láàrin wọn pẹ̀lú àwọn àfáà tí wọ́n bá ń bẹ nínú ọgbà ó lè jẹ́ gbólóhùn kan lọ́tà sí síra wọn àbí nǹkan kan ló yẹ̀ síra wọn ní ọ̀wá dárú nǹkan báyìí lẹ̀ èyí wọn wá túmọ̀ apá máa wá nípa náà wọn àmọ́ nígbà náà wípé inú ọgbà ọ̀fẹ́ wọn rárá tálẹ̀ ní tí ń sọ bẹ́ẹ̀ pé inú ọgbà Markaz ọ̀fẹ́ Sheikh Daud ẹ wo àdúrà tí bàbá wa Sàrújì ṣe fún wọn ni Wallahi. ẹ wo ọ̀rọ̀ tí bàbá wa Sàrújì sọ tàǹtó tálẹ̀ náà tí ó sọ pé ńgbà náà yìí pé inú ọgbà ọ̀fẹ́ Sheikh Daud inú ọgbà ọ̀fẹ́ wọn Wallahi. Fífẹ́ tààrà. bàbá apatira yìí gan kọ́ sàdúrà fún wọn bẹ́ẹ̀ Bẹ́ẹ̀ni. kí ló wá fà tó fi já sí wípé ọ̀rọ̀ tó wá díjọ́ kejì tí tó ń bẹ́yìn yọ ara àwa ọmọ kéwú ni pírọ́blẹ́mù yẹn ti ń ṣẹlẹ̀ La ilaha illallah. kọ́nà ń bá kọ́ bá mú bàbá Sheikh Daud ó bá mú wọn dúró Allahumma amin. bàbá Mudirul Markaz kọ́ bá mú wọn dúró Amin. ọlá àwọn ẹni ọlọ́run àwọn èèyàn ń retí kó bàjẹ́ wọ́n retí káàrin òun tún fọ́ àwọn ọ̀tá dẹnúlẹ̀ wọ́n ń wo àbọ̀ ọbẹ̀ wọ́n ń retí lọ́dọ̀ bàbá Lágége wípé àwọn tí àyàn ó gé ní lára rẹ̀ La ilaha illallah. wọ́n sì ń retí lọ́dọ̀ Sheikh Daud pé àwọn tó bábọ̀ mẹ́ La ilaha illallah. ọ̀nà méjì náà wọ́n ti ń retí àwọn táwa bá jọ ọmọ kéwú eléríire ọmọ kéwú báwa ti jẹ́ Masha Allah. táà sínú eléri bú ọmọ kéwú Wallahi lazim. ọgbọ̀dọ̀ ọmọ bàbá nú jẹ́ ni Wallahi lazim. bà pé eléyìí ò tún gbọdọ̀ tún bàjẹ́ Wallahi lazim. owó tó bàjẹ́ náà ń sàdúrà kọ́lọ́hun tún ṣe ni àà sínú kọ́ bàjẹ́ Wallahi lazim. àwọn ń sàdúrà kọ́ inú Al-Qur'ani méjì náà ní bẹ́ẹ̀ àbá kí wọn lọ sọ lẹ́ẹ̀kan gbà tán sàdúrà lẹ́ẹ̀kan Akrahullah. wọn ní Al-Qur'ani náà lọ pé fájà máa náà ùjàmọ́ Jamuwa. Qur'ani náà ló wí bẹ́ẹ̀ nígbò ìtún dáa ní kan ó tún ní ìjìnà díẹ̀ ó tún ní falifáàrí kọ́ọ̀tì fàríkà ọlọ́run kọ́ máa lo falifáàrí kọ́ọ̀tù fàríkà kọ́ máa lò fún wa wájà máa náà ùjàmọ́ wa ní kọ́lọ́hún ó lò fún wa Àmín bàbá. àmọ́ jamuwa wa tí ó bá ní jẹ́ kíṣẹ́ Sheikh Adamu ọ lọ mọ́ tí ó jamuwa wa láti kú wọn bàṣẹ sí àmàmàjẹ́ falifáàrí kọ́ọ̀tù fàríkà tí ẹ̀ nìkan Kó dá lọ lọ́tọ̀. Tí ó bá sí ajé Adamu jẹ́. tí ó bàṣẹ sí Adamu jẹ́ àmọ́ jamuwa tí ò ní bàṣẹ Sheikh Adamu jẹ́ Ayakumullah. wájà máa náà jamuwa wa láàárín wa àti Maulana Sheikh Daud Ó dábẹ́ ti yàn. Dábẹ́ ti yàn. ọlọ́mọjọ́ bàjẹ́ fa Allahumma amin. wọ́n máa ké Sheikh Daud inú tí wọ́n náà ní dùn báyìí inú wọn ò ní dùn sí nǹkan yìí bàbá Mudiru sí nínú tí wọ́n náà ò ní dùn sí bó ti ń rí Bẹ́ẹ̀ni. kọ́lọ́mọsà wọlá Nabi wa Muhammad Sallallahu alaihi wasallam. kọ́lọ́mọsà bá wa kọ́rọ̀ wa lọ́kàn Àmín bàbá. gbogbo àwọn ọmọ kéwú àtolòsì náà tí èso ọmọ kéwú tó ń gba bẹ̀ wọlé gbogbo ẹ̀yin tẹ́ ń gba bí wọlé sọ́kò sí Markazi ìmọ́lẹ̀ inú ilé ìmọ́lẹ̀ lẹ́yìn sọ́kò sí wọn àbẹ́ ìrántí bẹ́ẹ̀ ni wọn ò ní ìmọ́lẹ̀ ńlẹ̀ yín lánàá tẹ́lẹ̀ ẹ̀tún wá pa ìmọ́lẹ̀ ẹ̀tọ́ láti ń bọ̀ wá ẹ̀ wá pín gbà náà ń bíjà Maulana Sheikh Daud lẹ́ ń gbéjà Maulana Sheikh Daud tọ́já sí wípé wọ́n ti sáyìn rẹ̀ fọ́lọ́hun yẹn abẹ́ ìgbádùn ni a ti gbèjà ara wọn ẹni tó ti sáyìn rẹ̀ fọ́lọ́hun pé anything àníwọ̀n tún sọ fún ọsẹ́ pé èyí tí èyí ṣe nu Markazi sẹ́ alẹ́ ni tí èyí sọ ọmọ kí o Markazi tí èyí ṣe kan tó sì bú Sheikh Daud òfin lésì
ká tó wá wí pé Mọ́ríkà. inú ilé àfa wọn Sheikh Dawood Adamallahu hayatahu. ẹni ọ̀rọ̀ ni wọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà tó ń kálukú máa gbà ní wìláyà. Sheikh Dawood wọ́n fẹ́ lè wí pé kìí ṣe tẹ̀sùbà kẹsùrátù nawafil kọ́ kẹsùrátù zọláàtì kọ́ kẹsùrátù azkari kọ́ kìí ṣe kẹsùrátù ilm kẹsùrátù ta'lim kọ́ wọ́n náà kọ́ Ọlọ́run fi báàbù bẹ̀kọ́ wọ́n gbà wọlé wìláyà báàbù tó gbà wọlé wìláyà was-sabirina fil ba'sahi wad-darra wa hina al-ba's. Ìjọ tí nǹkan kan ihtimalu wọn nu ìjọ tí nǹkan kan bá wá bá wọn wọn a sì gbé e mara látara ihtimal ẹlòmíà máa di wòlíì mẹ́ so ẹ ti rí wọn wípé bẹ́ẹ̀ bá ń pè wọ́n ní bàbá wòlíì ẹlòmíà pè wọ́n ní bàbá jẹ́jẹ́ bí wọ́n ti ń lo nǹkan wọn bọ̀ látọjú ayé àwọn Sheikh Adamu Ó nìyẹn sì pé wọn. wọ́n lánàá Sheikh Adamu ní Mala Dawuda bá ń wí jẹ́ nsúnmi díẹ̀ tíjára ń bá sọ̀rọ̀ lọ tán bá wá fẹ́ sinmi wọn ni Mala Dawuda ẹ bá ń wí jẹ́ nsúnmi wọ́n wá tún ọ̀rọ̀ tí Sheikh Adamu sọ wọ́n wá tún tò látòkè wọ́n wá tún débi tí Adamu bá dé bàbá òfin wá rẹ́sìtì díẹ̀ ẹni tí Sheikh Adamu máa ń rẹ́sìtì ilé lérí Masha Allah. tí wọ́n bá sọ̀rọ̀ lọ tí wọ́n rẹ́sìtì ilé lérí náà Sheikh Dawood. Adamallahu hayatahu. Ẹni tó pé mi kí n tutù báwọn nígbà ẹni mo tutù Bẹ́ẹ̀ni. lérí ọ̀rọ̀ pé bàbá Sheikh Dawood tún fi sọ́dọ̀ bàbá Mudirul Markaz yìí tí wọ́n ṣe bá ti ń ṣe yìí àìmọye èébú Wallahi. ẹlòmíì bú wọn tí wọn ò sì wo bẹ̀ wọ́n bá gba èébú lọ́hùn tí wọn ò wo bẹ̀ tí nǹkan kan bá wá ṣẹlẹ̀ nínú lédè àìyé ara wọn tó bá wá ṣẹlẹ̀ ìwọ má fi èyí tún wọlé Ẹ ṣeun bàbá. ọgbọ́ Àgbọ́yé. ẹni ó gbé èébú lọ́dọ̀ ọ̀tá tí ọ̀tá lára ni wọ́n wá gba èébú lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ ibi tó tán sí tó fi gbogbo ayé rẹ̀ sí ni wọ́n wá gba nǹkan kan bẹ́ẹ̀ lẹ́wà nígbà náà yọ tara ọ̀rọ̀ Sheikh Dawood àbí wọ́n ti tara ẹjẹ́ àṣàdúrà fún wọn jàre Ó dá bẹ́ẹ̀ jàre. wọ́n rà yẹn bá ti já lérí ọ̀rọ̀ yìí àwọn èyí tó bí mi nú ọ̀kan wá pé ńgbà náà òun ò sí nlé ọ̀rọ̀ ó sì àrùn mi Tó bá wà nílé kọ́. òun ò sí nlé tọ́ba wà nílé kọ́ ọ wà yọ ẹgbàá lọ́lé àfa inú ilé Sheikh Dawood ọ wà ní ẹ bá ń pẹ́ pàtírà ọ wà yọ ẹgbàá lọ Ọlọ́run kọ́ wọlé àndẹ́ Muhammad Sallallahu alaihi wasallam. àti bí ọ̀rọ̀ òun ti tó àti bó ti wúwo tó àti bó ti tóbi tó Karamakumullah. tí mo lánàá Sheikh Dawood sì wá wọ́n sì gbà á mara bẹ́ẹ̀ Ìmọ̀ra. Ọlọ́run kò tún fẹ́ yín wọn náà tún san wọ́n lẹ́san dáadáa Allahumma amin. àlùfáà wa gba apá tírà Adamallahu hayatahu. Authentic PA. àwọn tó ń pè ní ìlérí ẹrú àlùfáà wa gba apá tírà Adamallahu hayatahu. àwọn tí wọ́n pè wọ́n lélérí ẹrú ọkàn àwọn àti Sheikh Adam La ilaha illallah. ẹni ó pe àfa tírà àti yanjú ọ̀rọ̀ sọ́mà wọn wá kọ̀rọ̀ lérí ẹrú tọ́ra àwọn tí wọ́n dá wàhálà yìí lẹ̀ àwọn tí wọ́n pè lérí ẹrú ni ṣé Sheikh Dawood náà wí bẹ́ẹ̀ ara tí ń sọ fún wọn nu Bẹ́ẹ̀ni bàbá. wàláhì summa billahi alladhi la ilaha illa huwa wallahu shahid Mọ̀lánà Sheikh Dawood ò lè hẹ́fà rorú ẹ̀ láyé àmọ́ àwọn tí ṣètánì ń lò La ilaha illallah. ṣètánì ló lò wọ́n ni wọ́n gbàgbé ẹ gbọ́ Akramakumullah. wọ́n gbàgbé ṣé ẹrú ni Haruna Wasiru Musa Allahu akbar. kí sẹ́rú làwọn bàbá Sheikh Dawood lọ́dọ̀ Sheikh Adamu ńjọ́ tí wọ́n ń sàfù Sheikh Adamu lọ́wọ́ La ilaha Sheikh illallah. Adamu mú ọmọ lẹ́rú bàbá tó kọ sínú tírà wípé mo fẹ́ tú yín kú olóko ẹrú Sheikh Adamu tó tú gbogbo àwọn akéwú kú olóko ẹrú àwọn àfáà tí wọ́n ti lò lánàá tí wọ́n sọ ọmọ akéwú dẹrú Sheikh Adamu ni mo tún kùn lọ́rùn yín La ilaha illallah. mo yọ yín kú olóko ẹrú Sheikh Adamu ló gbòmìnira fún wa òmìnira mímọ́ Mímọ́. istiklal Sheikh Adamu ló ṣe fún wa lẹ́yìn ìgbà tó wá gbòmìnira àti gbogbo ẹ̀sìn tán kẹ́nìkan tó wá jáde tún pé wàbá apá tírà ní ìlérí ẹrú ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo àwọn àfáà tí ń bẹ nínú ọgbà ló ń tọ̀ ń pè ní ẹrú wọ́n wá pe apá tírà lélérí wọn La ilaha illallah. àtà àwọn tó ju bàbá apá tírà lọ bàbá wa Sàrújì mbẹ́mbẹ́ bàbá Báṣàrù mbẹ́mbẹ́ bàbá wa rí ìbí mbẹ́mbẹ́ Ajínigbẹ́sì mbẹ́mbẹ́ bàbá wa Wálì mbẹ́mbẹ́ bàbá wa Abanikanda. bàbá Abánikanda mbẹ́mbẹ́
ṣẹ́gẹ́tì báwọn gbogbo orú wọn yìí àwa ẹ̀sọ́ wọn dẹrú torí pé wọ́n ń sáfù bàbá Lágége La ilaha illallah. ẹ wá pe àfa àpàtìrà ní eléré ẹrú torí pé ń sáfù lé Sheikh Adam La ilaha illallah. torí pé Sheikh Adam gangan náà ṣiṣẹ́ fún ń sáfù wọn ẹni ọba pè wọn lélẹ́rí ẹrú ó túmọ̀ wípé ìtumọ̀ rẹ̀ ni pé bàbá Mudiru kó gbogbo àwọn àfa àti bẹ́ẹ̀ ni pé wọ́n kó wọn lẹ́rú ni La ilaha illallah. sẹ́rú ni wọ́n kó wọn ibi tí wọ́n ti kéènù Subhanallah. tí wọ́n ti ní hùríyà wọn gbogbo wọn ni wọ́n sì nílé kéwú tí wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ń sáfù àfa wọn ni Lódìdí. kò sẹ́ni tí ò ti ní mọ́ṣáláṣí rẹ̀ àti ilé kéwú rẹ̀ ní gbogbo àfa àti mẹ́nu ọgbà wọn Tandaye kódà tá gbogbo àwọn àfa àdéwọ̀lú àfa àkíwùmí kó wá ló ti ní tiẹ̀ Tandaye wọ́n ṣe tán sí. Tandaye wọ́n ń sáfù Sheikh Adam ni gbọ́ Àkàrà wọn fún láwùsà. kí ni wọ́n pa àwọn iṣẹ́ ìjọba náà civil servant Civil servant. civil servant ni wọ́n civil servant yẹn ṣẹrú wọ́n gbọ́ Àkàrà wọn kí wọ́n á pè wọ́n ní eléré ẹrú kẹ́límà tó sọ ni ó ti ba Sheikh Adam ló kọjẹ́ Subhanallah. ń sọ wípé Sheikh Adam kó àwọn ọmọ kéwú lẹ́rú La ilaha ní bàbá tó tú okùn kúrò lọ́rùn wọn àwọn ẹni ó sọ bẹ́ẹ̀ tí ó bá lè tún un ṣe ó sọ pé kìí ṣe lérí ẹrú má kìí ṣẹrú báwọn àfa àti ń bẹnu ọgbà yìí ṣẹrú má okùn bí ó ti rí ìyọnu Ọlọ́run lára Sheikh Adam wọ́n pè ṣe kéwú Sheikh Adam ní ń bẹ lárùn rẹ̀ ká má wàá dà pọ̀ ẹni àwọn tó sọ̀rọ̀ ìlérí ẹrú wọn èé ṣe àtìbáhù bàbá Sheikh Daud Alfa Ńlá kódà wọn bá gbàbẹ̀ kọjá torí Sheikh Daud ò ní sọ bẹ́ẹ̀ wọn ò fọ́lù bàbá Sheikh Daud tó bá fọ́lù rẹ̀ èyí tí wọ́n sọ ní gan fúnra wọn wọ́n ti ṣe àfa àwọn Sheikh Daud náà torí bàbá Sheikh Daud náà ń bẹnu ẹni tí ń sáfù márkàsì ni. Wallahi. Haqqa bikulli ma'na al-kalima. Haqqa. ọgbọ́ Ayakumullah. àwọn náà ń bẹnu ẹni tí ń sáfù bẹ́ẹ̀ ni tẹ wá pé àfa àpá àtìrà lélẹ́rí ẹrú tí Mọ̀lánà Sheikh Daud náà sì wà nù ẹni tí sáfù ayé ni. La ilaha illallah. Lẹ́fi ní wọn kì í ṣe àtibáwò. ọmọ kí ẹ sàtìbáwù Sheikh Daud ẹnìkan ò ní máa tẹ̀lé wọn kọ́ sọrú ẹ̀ ká dákun torí Ọlọ́run Ká ṣe sùúrù. ká ṣe sùúrù ká jẹ́ kí gbogbo ẹ̀ lọ lè mú mi kó lè sinmi àwọn àfa àwọn ọmọ bí wọ́n ti yanjú ẹ̀ káwa tá à ń jọmọ kéwú ká ṣe sùúrù ká má tẹ̀lé dáwùlà bàbá Sheikh Daud Ọlọ́run ò ní jọ́ bàjẹ́ Allahumma amin. Ọlọ́run ò ní jọ́ bàjẹ́ Àmín bàbá. yóò sì jẹ́ mi wọ́n tún gùn jù báyìí lọ Àmín. yóò tún bá wa ṣàánú wọn jù báyìí lọ Àmín. oníjọ́jà mùnáfìkì ọjẹ́ wọn àwọn míì nísìnyí fẹ́ gbàbẹ̀ ń wọlé sára Sheikh Daud náà yìí pé kọ̀tán ọ kò sí nǹkan kan tó tán wọn nǹkan kan ò ṣe wọn Akramakumullah. kọ̀tán ọ a sọ fún nǹkan kan ò ṣe Sheikh Daud Ẹlòmíì ní ọ̀rọ̀ yìí ní mẹ́ríkàsì. Wọ́n padà bá a débi pé Sheikh Daud ó kọ ọmọ ogun wa mẹ́ríkàsì. Wọ́n máa sọ lẹ́nu géètì pé kí ilẹ̀ tún fẹ́ kí n tún ṣe. ilé bàbá rẹ̀ ní wọn ti ṣẹlẹ̀ ọgbọ́ Akramakumullah. ilé bàbá rẹ̀ ní wọn mo rò pé nínú fámìlì wọn bóyá wọ́n ń lura wọn fámìlì wọn lọ́wọ́ àbí wọ́n ń jà sílẹ̀ ọ̀rọ̀ fámìlì ẹ̀ ní sọ òun kì í sọ̀rọ̀ lè kéwú Sheikh Adam Akramakumullah. Ọlọ́run ò ní jẹ́ ara padà sí fún Mọ̀lánà Sheikh Daud Àmín. Ọlọ́run ò ní jẹ́ ara padà sí fún wa inú ntọ́ dá mi lójú lọ́dọ̀ Ọlọ́run lọ́mọ gẹ́gbó àmọ́ inú ntọ́ dá mi lójú ni wípé Mọ̀lánà Sheikh Daud yìí ibi wọ́n sọ kalẹ̀ sí wa akhiru da'wana alhamdulillah wallahi ibẹ̀ wọ́n sọ kalẹ̀ sí Lóògùn Ọlọ́run. ẹni wọ́n sọ yìí wọn náà aláìdá lòun náà òun sì ń rorú èyí òun sí Sheikh Daud La ilaha illallah. ó fẹ́ràn Sheikh Daud ni Ọlọ́run ò ní jẹ́rú ọ̀sẹ̀lẹ̀ Àmín. alùbáríkọ̀lá àwọn ẹni Ọlọ́run Àmín. yọ sànù wa gbogbo ẹ̀yin èèyàn wa àlàyé wa náà nù ni láti sọ fún yín wípé àárín ni àdúrà làwọ̀ máa ṣe Ọlọ́run ò ní dàrin òru Allahumma àmín. torí kò dáa káàrin wọn dà Gẹ́gẹ́ bí ọ́fíìsì tí gẹ́gẹ́ bí ọ́fíìsì tiwa ọmọ Baba Lágége. Lágége Ọ̀ṣọ̀tún Sàláfíà má bàbí kan má jẹ́ bàbí kan jẹ́ àdúrà làwọn máa ṣe. yọ dáa fún ọ Akramakumullah. bí ọ̀tún àtàláfíà àwọn tó bá jọ tiwa Okay. gbogbo ọ̀tún náà ká ṣe torí má tún pè mí lóko tí ì jẹ́ nígbà tí wọ́n wáyé fún wa ibi wọn ni wọ́n lọ ń sọ̀ tún sòsì má bàbí kan jẹ́ ó jẹ́ báwọn aṣọ tó sòsì lóòótọ́ àmọ́ tún àtòsí sáàsì èyí tá a rí wípé ó dúró ti Sheikh Adam ó sì dúró tòní Allahu akbar. ẹ gbọ́ Àgbọ́yé bàbá. òun ló jẹ́ ajáde lè àmì èyí tá a rí pé kò dúró ti bẹ̀ lónìí Masha Allah. ó ti yẹ báwọn ó lè rí mi kí n jòkó lè rí irú ẹ̀ Masha Allah. ìwà nígbà náà sọ tún sósì má bàbí kan jẹ́ èyí tó bá ti lóun ọba bẹ̀rù jẹ́ àbàtì ẹ̀ náà jẹ́ àmọ́ Mawlana Sheikh Daud Alhamdulillah. huwa min alil bayt Ọmọ náà lé ni wọ́n. bá a ti mọ̀ wọ́n látàná nù bá a ti mọ̀ wọ́n lónìí nù
bẹ́ẹ̀ náà láti máa mọ̀ wọ́n lọ́la lógo Ọlọ́run. àlùbáríkọ̀lá àwọn ẹni Ọlọ́run ó gbọ́ àwọn ọmọ kéwú ẹ dákun torí Ọlọ́run ẹ̀sùbírú wasọ̀bírú Ẹ ṣe sùúrù. wàrábìtú Ẹ tún bu wàtẹ́kùlọ́ha sùúrù. wàtẹ́kùlọ́ha Ẹ wá bẹ̀rù Ọlọ́run. ẹ bẹ̀rù Ọlọ́run ẹ dákun torí Ọlọ́run Ilé kéwú Kùránì ni wọ́n náà kó jọ Ẹ̀hẹ́n, tọ́ọ̀fẹ́ ó bàjẹ́. Tọ́ọ̀fẹ́ ó tú. májè lè kéwu Sheikh Adamu ó bàjẹ́ má dàníyàn kó bàjẹ́ má sì dàníyàn kówó Masha Allah. àwọn tó ń fẹ́ wo ti yọ gbóngbó lọ́wọ́ tẹ́lẹ̀ wọ́n á retí àyè tí wọ́n gbà wọlé ni wọ́n á sì ní ráyè Shehu Dawudu yìí gbà wọlé Pẹ̀lú ògo Ọlọ́run. lórílẹ̀kùn rẹ̀ ò sílẹ̀ Insha Allah. so Ọlọ́run kọ́ wọlá Nabi Muhammad kó ṣàánú wa Àmín. Allahumma ati kulubana taqwaha Àmín bàbá. wa zakkiha wa anta khayru man zakkaha Àmín. anta waliyuha wa maulaha Àmín. àti sọ ti pẹ́ wípé al-Ilori Babalagége. baba Sheikh Adam àwọn ni wọ́n gbé ó kọ Ìlọrin wọ international level Masha Allah. ọgbọ́ International level. Ẹni tó gbókọ̀ lọ́rin dé international level. Sheikh Adam. ní alamu islami Sheikh Adam ló gbé wọbẹ̀ ṣáájú kí Sheikh Adam ó tó dé Lárúbáwá wọ́n mọ Nàìjíríà ọgbọ́ Bóyé àmọ́ wọn ò mọ Ìlọrin bẹ́ẹ̀ ni. ẹ̀gbọ́ Bóyé bàbá. wọ́n lè mọ capital Lagos State ńgbọ́ Kàbújò tí ẹ̀ ti dé wọ́n lè mọ Lagos State wọ́n ní federal ńjọ́ náà Bẹ́ẹ̀. àmọ́jọ́ Sheikh Adamu ti dé tí wọ́n ti kọ tírà tí wọ́n fi Adam Abdullah al-Ilori títí dò ní bọ́mọ alárúbáwọ́ bá pè wọ́n Adam Abdullah al-Ilori wọ́n gbọ́dọ̀ ọmọ alárúbáwọ́ gbọ́dọ̀ dákọ̀ Ìlọrin kọ́ dákọ̀ ìlú tí Akramakumullah. ọmọ alárúbáwọ́ dákọ̀ ìlú tí ó tó máa ranjú lórí kámẹ́rà ó pò ń bú mùdírù ọmọ alárúbáwọ́ dákọ̀ ìlú yín Ìlọrin ní ń dákọ̀ Ìlọrin. lárúbáwá kan ní sọ̀rọ̀ ń jò ní ìtàn ìntàfíù ẹ̀ ní kíní ká ní aṣáàrí Jamiu Aṣáàrí ń bẹ́ ń bi péjì àfá bákìwò Arrahimiya ẹ bá ń bẹ̀ ọmọ alárúbáwá ni bá wá péjì ń jáde náà ẹni kílẹ̀ pé ẹ̀yin náà ti post ẹ̀ tọ̀ ọmọ alárúbáwá Arrahimiya ọ bá ń bi péjì àfá bákìwò alárúbáwá yẹn ọ ń sọ̀rọ̀ Sheikh Adamu wọ́n ìntàfíù rẹ̀ nípa Sheikh Adamu láṣíàrí tóun rèé فوق 50 كتابا dódódódó kákùdó ọgbọ́dọ̀ ṣe status lọ́wọ́ àbí ok so ó gbé tán tọ́ الفلسفة وفي السير ń والآداب. bọ̀ طيب ma wọ́n ترك الشيخ آدم الألوري فوق 50 كتابا في التعليم وفي الأديان وفي الفلسفة وفي السير والآداب وفي التصوف، منها ديوان شعر، منها موجز تاريخ نيجيريا، منها كتاب تاريخ الدعوة في الإسلام، منها كتاب نظام التعليم العربي، منها كتاب فلسفة التوحيد، منها فلسفة النبوة والأنبياء، منها الإسلام في نيجيريا بين اليوم وغدا، إلى أن توفي سنة 1992 1412. ń bọ̀ ọmọ Lárúbáwá ń bọ̀ ọmọ Lárúbáwá ẹ bá ń tún gbé wá ọ̀hún rẹ̀ àbí ẹ fi ń lẹ̀ mẹ́wọ̀n الشيخ آدم الألوري فوق ń 50 bọ̀ كتابا في ó التعليم ní Sheikh Adamu ṣe ń tó lé ní 50 tírà Bẹ́ẹ̀ ni. fún àwọn mukhtalifil funun láwọn fani subject tí ò jọra wọn وفي الأديان وفي الفلسفة wọ́n sọ ń pa adiyan ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ṣe tírà ń pa falsafa وفي السير والآداب wọ́n ṣe bí zira nípa nabi tarikh wọ́n ṣe ń pa adab وفي التصوف، منها wọ́n ṣe tírà ń pa tasawuf ó wá fẹ́ ka àwọn tírà tí wọ́n ṣe ديوان شعر، منها موجز تاريخ نيجيريا، inú ẹ̀ mujazu tarikh Nàìjíríà منها كتاب تاريخ الدعوة في inú ẹ̀ ní kitabu tarikh da'wa الإسلام، منها كتاب نظام التعليم العربي، inú ẹ̀ nizam at-ta'lim al-arabi منها كتاب فلسفة التوحيد، inú ẹ̀ ní falsafatu tawhid منها فلسفة النبوة والتعليم inú ẹ̀ العربي، falsafatu nubuwa wal anbiya منها كتاب فلسفة التوحيد، منها فلسفة النبوة والأنبياء، منها الإسلام في نيجيريا inú ẹ̀ ní al-islamu fi Nàìjíríà ọmọ Lárúbáwá ní zọ́yì Aṣáàrí òun ní al-Azhar sharif wa azaruhu fi ayati ra'idil ilmi wa ta'lim fi Nàìjíríà al-alim al-jalil al-Sheikh Adam Abdullah al-Ilori ọmọ Lárúbáwá àwọn àfa Aṣáàrí ní sọ́hun tí Adamu ni wọ́n ń pín gbà náà wípé ó lè má jẹ́ nǹkan kan lójú tiẹ̀
Àmọ́ ọgbọ ṣe ń bẹ lágbàlá ayé mímọ́. mélòó ń lu yín mélòó làwọn tó wà ń bẹ àáfàá mélòó ní bẹ ń lu yín àwọn àwòrán yanjú ń bẹ tẹ́lẹ̀. Yóò ní mọ́wọ́ بين اليوم وغدا إلى أن توفي سنة gbogbo tó bá ń ta nídìí náà nù ṣé ká dámù lọ́wọ́ bí bàbá mùdírù tòní ẹni táwọn ọmọ alárúbáwá ń sọ̀rọ̀ ẹ̀ lásìárí lọ́wọ́ yìí òun rèé ọmọ alárúbáwá ní ń sọ yìí ẹni táwọn alárúbáwá tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ tán interview lérí ẹ̀ lọ́hùn-ún lásìárí kó wọ́yẹ pléènì iye ìgbà tí pléènì ó tó dé bẹ́ẹ̀ tí ò sí wọn láyé má tí ò sì sáwọn ọmọ wọn ń bẹ́ẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ wọn lọ́wọ́ yìí òun ló bí bàbá Lágége tòní bàbá ló ń bú bàbá mùdírù tòní àwọn àbíwọ wípé èjẹ ṣé haúsá gan mọ bàbá rẹ inú àwọn yorùbá yìí gan mélòó ló gba bàbá rẹ láàfáà àbá rẹ tọkọ ń kéwú nígbà wọn ti mọ àfáà rẹ tí ò ní star lánàá nígbà tí ń lóra wọ lọ́wọ́ àwọn ọmọ rẹ tún wọn jẹ àlífà tiẹ̀ lónìí àwọn ọmọ rẹ ò tún ní star wọ́n dákọ àwọn ọmọ àfáà tiẹ̀ lánàá kọ́ dákọ wọn sáyé bóyá wọn dá wọn mọ̀ nínú àwọn yorùbá nù ká tó wá pélé haúsá ká tó wá pé ibo àbá ká tó wá pé ibo ká tó wá pé ní kárìjà nàìjíríà eléyìí pọ̀ kọjá kẹ́ ẹ má bínú àwa náà ti palẹ̀ máa pẹ́ bínú kíní yìí pọ̀ ọlọ́run ló sì bí inú kì í sàwálà bí inú ọlọ́run ní múnú bí yín ọgbọ́ àfáà yìí tí ń bú mùdírù ń jò ní ètò bẹ̀rẹ̀ ébú tó ṣe gbogbo ẹ̀mú ni ọlọ́run ní múnú bí ẹ̀rí pé ń bínú sọ̀rọ̀ ọlọ́run ní bínú kì í sàwá torí pé ọlọ́run ló ṣe yìí ọgbọ́ pàṣọ ni apolúwa ló ṣe yí ọmọ èèyàn kọ́ olúwa ló ṣe yí ọmọ èèyàn kọ́ o alọ́lọ́run ló ṣe yí kì í ṣe yàn ọmọ èèyàn kọ́ ṣe yìí à ń jù wọn ò ṣe wí lẹ́jọ́ ìjà lára ìtàn bọ̀rọ̀ ìjà lára ni. ìwù ẹlòmíì náà ń lè kéwù wọn kán nírú ibẹ̀ kí ní ọkọ̀ kírun àkàràmọ̀kànlá ó wù bẹ́ẹ̀ wàláì pé jákmẹ́lì àfà tiwa náà ìwù ẹlòmíì náà bẹ́ẹ̀ ńgbọ́ ọlọ́run ọ̀wá ṣe ń kọ́ ó sì wù ọlọ́run ló jẹ́ kébẹ̀ òun láti kéwù ọ̀gbọ́n bá a bá ké ń bẹ̀ wọn tá a ké láàyè irọ́ tiẹ̀ náà irọ́ tí wọ́n ń pa fún wọ́tọ̀ ń tẹ̀lé bá a ké ń bẹ̀ bá a náà ṣe máa tẹ̀lé irọ́ kíta nígbà pé irọ́ la tẹ̀lé o a máa dìfẹ́ǹdì irọ́ ọ̀gbọ́n a máa dìfẹ́ǹdì irọ́ ewu tó ké tí wọn náà rójútu ayé ara rẹ̀ rójútu ayé ara tó lè mẹ́sàn àfáà rẹ̀ pa àfáà rẹ̀ tó kọ́ ń kéwù ní àfáà rẹ̀ ò sí lórí gọ́gù wọn à lè dákọ̀ àfáà rẹ̀ fún gọ́gù kọ́ dáhùn. ṣe mọ̀ pé àfẹ́ ẹlòmíì gbé ẹran kí ló pé àfẹ́ ẹlòmíì ó jì ṣé àwọn mẹ́sàn pé ẹ mọ òun lọ́mọdé wà àfáà tó gbé ẹran jò ní àwa lè proud we can proud with Sheikh Adam. Masha Allah pé àwọn Abalágége là wa we can proud it wọ́n gbé kéwù tuntun wọlé Yorùbá ẹ mọ Sheikh Adam tán sọ ní gbòòrò ni ọgbọ́ ẹ mọ Sheikh Adam ní Islam fi Nàìjíríà ni ọgbọ́ ẹ mọ Sheikh Adam ni nìzọ́mù tàlímù ẹ̀ máa ń bẹ̀ ni dáṣẹ́ Adam máa ń bẹ̀ ni àwa lọ mọ Sheikh Adam ọ̀hún òyìn ní tó ń bí ọdún kan pé àrùn bàbá Lágége òun bínú a lè dákọ bàbá rẹ̀ àní bàbá rẹ̀ a bá dákọ rẹ̀ fáyé alẹ́ nìkan ọ̀mà àndádì rẹ̀ ò jáwó bàbá rẹ̀ tí ò jáwó bàbá rẹ̀ tí ò jámọ̀ nkankan ọwọ́ àṣìlára níbi ìnú wọlé ńlá fún ọwọ́ àṣìrun gbọ̀n bí ẹni tí ẹsẹ̀ ń darí ẹ̀wọ̀n bọ̀ wá tí kankan yìí táwọn ìtàfíù rẹ̀ pé kílẹ̀ rí lẹ́wọ́ àwọn àdájú kọ̀ wọlé bá pàdé àwọn ìtàfíù rẹ̀ tẹ́ ẹ máa bí irun ló ṣe kún máa lójú òun náà wàá mú máìkì ọwọ́ mú wa tó kámẹ́rà ọwọ́ ńláàgùn lérí ọ̀rọ̀ tí ò wúlò lédi kó bú Bàbá Lágége ọwọ́ ńláàgùn ẹni tó bú ń bẹnu èsì ìwọ tó ń bú ń bẹnu òrùn ẹ bí tẹ́ fi ìyà jẹra rẹ̀ ó ti yé wọn náà sì kéwu ẹ bá àfáà rẹ lánàá pẹ̀lú Sheikh Adam jọ lùgbà ni èyí ṣe tí wọ́n lo àfáà àti ẹmáyílá tí ẹ bá yẹ péjọ táwọn Sheikh Adam bá wà lòdì tán bá gbé máìkì fáàfáà tiẹ̀ ipe kóhun náà ṣe rábà tí wọn bá dún lẹ́yìn wọn pé kóhun náà ṣe rábà náà asáfà rẹ kọ́sìm ẹni alẹ́ ni à ń sọ yìí ṣe ẹni tí ń bú Bàbá Lágége yìí àfáà rẹ̀ tọkọ ń kéwú wọn máa gbé máìkì fún un pé ó ṣe rábà náà pé àfáà lágbájá ẹfọn náà wọn náà ṣe bá sí àṣì nígbà táwọn Sheikh Adam bá lo dáwùlà tán lulẹ̀ tán wọn wà ní àfáà lágbájá wọn náà wà mẹ́wọ̀n ẹfọn ẹjọ́ ṣe ọ̀yà fi ọlá fáàtìyà bá àfáà rẹ̀ ti ńlá nánu. La ilaha illallah Muhammad Rasulullah. ìwọ lọ́wọ́ dùn nílò à ń pín gbà náà òun bú Mudiru òun bú Mudiru ọlọ́run wọn yà àlùbáríkà rẹ̀ tó bó ti rí nu ẹ̀yin jàmáà wa ibi tọ́lọ́run wà nù Agége lọ́lọ́run wà Agége lọ̀gá ń gbé ibẹ̀ lọ̀gá ń gbé àmọ́ mo fọ́lá náà wípé àlùbáríkà Sheikh Adam ṣe
wàláhì làzim ṣé Ádámù gbà kí Allahu akbar. lára gbogbo àwọn àfáà tí wọ́n bá ló gbà pẹ̀lú àníyàn rẹ̀ àti ìtẹríba àti gbàfà. Jalla jalaluhu. bàbá wa àgbà ń sọ̀rọ̀ tó bàbá wa dámbọ̀rọ̀ nù Rahimahullah. Sheikh Ádámù ọdọdọ wọn. Allahu akbar. bàbá wa àgbà ní sàkámà àfa sàkámà àgbà Sheikh Ádámù dọdọ wọn. Allahu akbar. ọgbọ Àgbọ́yé kátó bàbá. wá sí àwọn àgbààgbà àfa tí Sheikh Ádámù á ní wọn tọrọ àlùbáríkà fún gbogbo àwọn ọmọ kéwu wọn lọ́dọ̀ gbogbo àwọn àgbàlagbà tán àlùbáríkà lọ́wọ́ Allahu akbar. irú ẹ̀ wọn fi dọdọ àfa àgbàlagbàjì náà. Rahimahullah. bàbá àgbàlagbàjì ntẹ́ ń bẹ láàrin bàbá àgbàlagbàjì pẹ̀lú Sheikh Ádámù ní dáadáa ó dìpù púpọ̀. Allahu akbar. òun lọ fà táwọn ńlá wà ní lágbàjì tọ́ba yá tọ́ba lóhun Ṣéhù Tájù Àdábì tọ́ba yá wa tún lóhun mọ́ríkàsì. Wallahi lazim. ọgbọ́n Àgbọ́yé bàbá. wọn a tún lóhun mọ́ríkàsì pé mọ́ríkàsì wọn ó ti yé bá wọn inú ilé bàbá àgbàlagbàjì ni Masha ilé Allah. bàbá àgbàlagbàjì wọn mọ́ríkàsì ni Masha Allah. wọn fi máa lò bẹ́ẹ̀ Wallahi. ló jẹ́ ń sọ pé bẹ́ẹ̀ bá rú ńláwà nìkan tí bá ń ṣe ní fáàkù sínú ilé Sheikh Ádámù yà yìí tí ń wí nǹkan míì níta tó bá pàdé eléyìí tó bá pàdé àwọn mọ́ríkàsì tó bá tún débò míì a tún sọ òkò sí àwa bọ́ bá sì dọ́dọ̀ tiwa a ní kò sí kú tóun ò lè kú La ilaha illallah. a ní kọ́dà wọ́n pa èèyàn ó tún dáràn sí ẹni tó olóò nífẹ̀ẹ́ ó tún dáràn sí lọ́rùn tó wá lọ́ọ́ pààyàn sí lọ́rùn La ilaha. tó wà láyé pààyàn sí lọ́rùn fa ibi tí mo nífẹ̀ẹ́ yín dé ò nífẹ̀ẹ́ ń tọ̀ La ilaha. ẹni abá nífẹ̀ẹ́ àyè pààyàn sí lọ́rùn Bẹ́ẹ̀. ẹnìkan ò ní gbé láwa ní baba alágbàjì sérí ọ wá ṣe mùnáfíkì pẹ̀lú ilé Sheikh Ádámù láyé La ilaha. ẹni ó bá ṣe bẹ́ẹ̀ ọmọ àlè láwà nínú La ilaha. kì í ṣe láwà ní baba alágbàjì níbẹ̀ lérí ẹ̀ mo tún sọ bìmílì ilfam Masha Allah. baba alágbàjì kò ní láwà nínú Ológun Ọlọ́run. kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n wá ṣe nifak sínú ilé Sheikh Ádámù àbí kò ṣe nifak pẹ̀lú baba mudiru yìí tó jẹ́ pé láwà ní baba alágbàjì níbẹ̀ lérí ẹ̀ àwọn tó ń wé sọmọ kéwù baba alágbàjì bizat La ilaha illallah. ẹsẹ̀ hakiki majasi ni Hayyakumullah. ẹsẹ̀ tó fi rí bẹ́ẹ̀ tí òfin ní jẹ́ bẹ́ẹ̀ Na'am. òun ni pé ó fẹ́ ba iṣẹ́ ọ̀kan nù iṣẹ́ baba alágbàjì ló tún fẹ́ bàjẹ́ wọn La ilaha illallah. torí nínú ẹni tó tutọ́ sí sáàyè náà baba alágbàjì ni La ilaha illallah. ó tún wá fẹ́ ba itọ́ baba alágbàjì jẹ́nu àádó dáadáa ni láfi kí gbàgbọ́ àfi kí gbogbo láwà ní pátá ipò ẹ̀sẹ̀hún ẹ̀kú àná ẹ̀sìnkú òní ní gbogbo ohun tí ń jẹ́ òun láwà ní baba alágbàjì ní gbogbo bí ẹ bá wà láyé Jákèjádò ayé. láwà ní àkíkí èdọ́dọ̀ baba alámúrùgún bàdàn Bẹ́ẹ̀ ni. èdọ́dọ̀ baba wa àgbọ̀ ọlọ́rẹ̀ Wallahi. kọ́lẹ̀ èdọ́dọ̀ baba akílápá Níbàdàn. nìbàdàn àtàlífà àwọn àbáwá àlífà tó ní àti gbogbo àwọn tó rí bẹ́ẹ̀ a kí wọn pé ẹsẹ̀ ẹkú àná ẹsìnkú òní Masha Allah. ẹkú ìdàpọ̀ tànámọ́dàpọ̀ tòní La ilaha illallah. ẹnìkan wà ní fèyí wọn kọ́ wá lóun wọn dàrin ìrìnrú wọn tó fẹ́ dàrú aríyọ ibi tó ń terí bọ̀ láti dàrú àwọn afa ọyọ kú òun bẹ̀ pé láwà ní yìí láwà ní fẹ́ẹ̀kì ni wọ́n mú kí èso òríjìnà láwà ní Akramakumullah. ẹfú ẹnu òríjìnà láwà ní baba alágbàjì ọgbọ́ wàláhì làásìm Sheikh Ádámù ni wọ́n fi ń dúró tì Bóun bàbá lámúnigun gbé wá mọ́líkàsí lánàá. ní baba alámúnugún bí wọ́n máa ń kàsí lánàá sírù baba alámúnugún òríjìnà láwà ní wọ́n gbé wà Wallahi tallahi. ẹ wo nǹkan sọ nípa Sheikh Ádámù Ná mímọ̀ gidi. ẹ wo bó ti ná mímọ́ àfa ọ̀yanjú ẹ ti rí pé baba alámúnugún lọ́kọ́ ilé yìí lọ́pọ̀ nǹkan sí la ọ̀nà ọ̀yanjú gbogbo tíra Sheikh Ádámù ní bẹ lérí sírù baba alámúnugún Wallahi. gbogbo tíra Sheikh Ádámù ní bẹ lérí ẹ La ilaha illallah. orójú tu ọ̀rọ̀ kò sòròjọ́ kò ranjú kò ṣe wèrè Akramakumullah. kò máa rẹ́rìn-ín kò máa ranjú wọ́n pè yẹn ń wèrè ẹni ranjú tani ọ̀nàjú bí èsè wèrè Akramakumullah. kò Hayyakumullah. sí garangaran ara sírù balẹ̀ sírù abalámúnúgun ara balẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tutù gbogbo nkẹ́ dá balance ẹ ti rí pé a sílísílà baba alágbàjì yìí Masha tó Allah. dọ́dọ̀ baba alámúnúgun dọ́dọ̀ sírù abalámúnúgun àti gbogbo àwọn ọmọ kí wọn bẹ́ẹ̀ ọlọ́wọ́n san gbogbo ilẹ̀ sọ̀rọ̀ rẹ̀ Allahumma amin. oníjẹ́ márkàsì náà bàjẹ́ Amin. ọlọ́ àwọn ènìyàn gbogbo ẹ̀yin olùwọ́ ọlọ́wọ́n san ilẹ̀ san rẹ̀ Amin. ọ̀rọ̀ tútù ní ẹ má bá wa sọ lédè ọ̀rọ̀ tí ń lọ yìí ẹ má já àwọn ọ̀tá ó ti bẹ̀ wọlé sí wa la ọlọ́run ò ní fi yín lẹ̀ Amin. subhana rabbika rabbil izzati amma yasifun Wa salamun ala al-mursalin. tẹ́sí múra báyìí Walhamdulillahi rabbil alamin. tẹ́sí múra.